أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته. bóyá ká lóhùn lásán kí ni òun distract a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì, àwọn aráalé rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama. Abẹ́lọ́hun tí mi bá ṣe àṣìṣe yìí di Sunday àkọ́kọ́ lẹ́yìn ìtúnu àwẹ̀, gbogbo ìjọsìn wa tí a ṣe nínú Ramadan kọ́lọ́n kó gbà fún wa, torí parí kà nínú àkọọ́lẹ̀ pé àwọn ẹni rere tí wọ́n lọ tí wọ́n bá parí àwẹ̀ Ramadan odidi oṣù mẹ́fà lẹ́yìn rẹ̀ wọ́n ó tún máa bẹ lọ́hun kọ́lọ́n kó gbà níjọsìn, torí pé ní téèyàn máa ń rí ṣe lóṣù kan yẹn ń gbà míì ẹlòmíì lè má rí ṣe láàrin oṣù mọ́kànlá tó kù. Abẹ́lọ́hun bí Ramadan ṣe lọ, Ọlọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ti sọ páàní ẹ̀ṣẹ̀ mọ́ Ọlọ́run má jẹ́ á lè padà síbẹ̀, gbogbo àwọn dáadáa tá a wá ń rí ṣe Ọlọ́run jẹ́ á lè máa ṣe lọ, wá járí ọ̀nà rẹ̀ láyé àtijọ́ ògbélé alkiyama la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Agbọ́nrin méjì tí wọ́n kó pọ̀ sincerely ìkọ̀ọ̀kan rẹ̀ ń tó kẹnu ni a dẹ̀ fẹ́ ṣe lóníbejì. Wọ́n ní ká sòpinya láàrin tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àtàṣà nínú ètò ntànpè ní àníkà, ètò ìgbéyàwó, wàlà àkídà àti ètò àdìsọ́kàn ìgbàgbọ́. A rí pé nǹkan ńlá méjì òun la ṣe kíni o, òun la kó pọ̀. Tá a bá ní kíká sòpinya láàrin ìlànà ẹ̀sìn àbí stáǹdì ẹ̀sìn lórí ọ̀rọ̀ àkídà nìkan àti àwọn tọ́jọ́ máa àṣà tiwa àbí èyíkéyìí àṣà lágbàáyé, ìyẹn nìkan fúnra ẹ̀ lọ́tọ̀ odidi wá sí tọkẹnu ni. Tá a bá tún wá bọ́ síbi nìka tó jẹ́ pé àìmọye àwọn àáfàá kò fẹ́ẹ̀ sí nínú àáfàá súnà kan láyé tí ò ní kọ́rọ̀ nípa nìka, yálà nínú kan dákọ lódidi tíra àbí kan kọ́ nínú báàbù kan nú àwọn àbíwáàbù alfiqi, àwọn ìlànà fiqi. Kódà hàtà àwọn àáfàá wa tán jẹ́ al-ulama ul-uzzab, àwọn àáfàá tó jẹ́ pé wọn àmárì tán fi kú tí wọn láǹfààní àti márì, ara wọn òun ni al-imam at-Tabari rahimahullah, bàbá onítafsírì ńlá yẹn. Bàbá yẹn ọ̀rọ̀ ayé márì tẹ́ kú, ó sì kọ bàbá ńlá tírà láyé. In tó sì kọ nípa nìkáyì téèyàn bá fẹ́ ṣàlàyé ẹnìkan èèyàn lè lo ọdún kan lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí tí ó mọ̀ ṣàlàyé tí ó ní ṣàlàyé tán. Ọlọ́run jẹ́ kán láǹfààní àti márì tán fi kú. Al-Imam Nawawi alayhi rahmatullah wọ́n ní ọ̀rọ̀ tó pọ̀ pàápàá nínú tírà àwọn sẹ́rí Sahih Muslim nípa ọ̀rọ̀ nìka, àwọn náà láǹfààní àti márì tán fi kú. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah, bàbá Ibn Taymiyyah àti fàtáwà tí wọ́n pọ̀ púpọ̀ jù lórí ọ̀rọ̀ nìka, àwọn náà láǹfààní àti márì torẹ́wọ̀n gan-an kú sí tọ́lọ́run nìkan náà kẹ́ ń ṣe é kí. Gbogbo àwọn àfáà ìgan tó jẹ́ pé atún nínú wọn tí ò márì, bí wọ́n ṣe márì yẹn, àwọn tí àwa tá a márì tá a lè lo 20% ẹ̀ tá ikú wọn ti kọ sínú tírà. So ó fà tọ́já sí wípé khulasatul qawl, sọ́márì táwọn àfáà yìí sọ òun lágbìyànjú àti sọ lórí àlámọ̀rí tó ní í ṣe pẹ̀lẹ́sìn àti àṣà, ká lè sòpinya rẹ̀, ká mọ̀ ń tọ́jẹ́ sìn ká sì mọ̀ ń tọ́jẹ́ àṣà nínú àlámọ̀rí àkídà àdìsọ́kàn àti àlámọ̀rí àníkà ilé ìtọ́jẹ́ ìfẹ́rẹ̀ ẹni, tí yẹn jẹ́ ọ̀kan nínú in tó kó ẹ̀sìn sínú tó ti sùn kó àṣà sínú. Ká mọ̀ látòrí ń tọ́jọmọ́ ìpìlẹ̀ tí í ṣe àlàkídà. Tá a bá ń sọ̀rọ̀ àlàkídà, àwọn àáfàá jẹ́ kó yé wa the word or the concept al-aqida
ó tún ní àwọn synonyms, ó láwọn okọ míì táwọn àáfàá tó máa ń pè, torí pé gbà míì á rí pé nínú discipline kọ̀ọ̀kan téèyàn bá gbàgbọ́ yé terminologies ó lè jẹ́ pé nǹkan náà là ń sọ ṣùgbọ́n à ń sọ lọ́nà tó ṣe kí ni o tó yàtọ̀. ẹni tó bá nímọ̀ tó jẹ́ lónìí pé nǹkan náà lẹ́ ń sọ lápẹẹrẹ ń sìn tá a bá sọ pé àlẹ́ àkìdá ó tún ní àwọn okọ míì bíi 5 táwọn àáfàá máa ń pè. ìyẹn ló fà tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn gbọ́ yé gan even àwọn tó bá ní àkìdá tó lálàáfíà ó kọ tán ń pè wọ́n náà kì í so okọ ẹyọ kan. ìyẹn ló fà tó já sí pé àwọn àáfàá ní àìbára ẹni jà kò sí jà nínú ọ̀rọ̀ tó bá jọ mọ́ ìsìláhàt ọ̀rọ̀ pé bá a ṣe ń lo ọ̀rọ̀ kan rè kọ fàjà. kí la fẹ́ lò ní pé kí ni mọ̀fúùmù ẹ̀, kí ni tán fẹ́ ká gbọ́yé, kí ni understanding rẹ̀, kí ni practicability implementation rẹ̀, eléyìí ò ní tó pàtàkì jù. tá a bá ń sọ̀rọ̀ àlẹ́ àkídà òun ni al-imanul jazim, ìgbàgbọ́ òdodo tó jinlẹ̀ tó yanjú tó já sí pé ó yanrantí tó tọ́nà dárì, èyí tó já sí wípé ṣákù wà láàárọ̀ iyèméjì ò sí ń bẹ̀. ròyìnròyìn kéèyàn ọmọ rò pé ṣé nǹkan ìrí bẹ́ẹ̀ lápẹẹrẹ ń sìn fìlà white ni mo dé yìí, ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run pé fìlà tí mo mú dání tí mo sí lórí white ni. ó túmọ̀ sí pé àkìídà mi ni pé fìlà ìkéni o white. bẹ̀tẹ́ nìkan bá sọ pé àáfà ẹ̀ẹ̀mọ kọlọ̀ dára bọ́tà kọlọ̀ lélẹ́yìí, èmi náà wá tún dáùtù ẹ̀ pé ọmọ jẹ́ bọ́tà kọlọ̀ lóòótọ́ bóyá mo ti làágùn sí wàhálà white no bọ́tà kọlọ̀ ni ó ní sẹ́yìn pé white tí nǹkan bá jẹ́ white ẹwọ́rú flag Nàìjíríà ẹ̀rì pé green white green ni ẹ̀rì pé wọ́n ń white dáadáa gan ṣùgbọ́n eléyìí tẹ́ ẹ bá wò kíní ti wà ń bẹ́ẹ̀ á lè pè bọ́tà kọlọ̀ ní bọ́tà kọlọ̀ ni lóòótọ́ àkìídà mi ọ̀dá mi lójú. kìí sàlímọ́nù lè jazim ìpé èèyàn gbàgbọ́ tó jẹ́dò tó jẹ́ pé iyèméjì ò sí ń bẹ̀. tá bá sọ pé Ọlọ́run kan àbọ̀ nígbà ní wallahi ẹyọ kan lọ́lọ́run qul huwa Allahu ahad. ìlọ́fà tá bá sọ fún mi pé ànábì Ìsá alayhi salam Jésù pọ́n padà bọ̀ wallahi ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run Jésù ń padà bọ̀ ànábì Ìsá ń padà bọ̀. ara àkìdá àwọn àfáàlù sọ́jà jàmáà ẹ̀ńtọ́ gbogbo àwọn eré tí wọ́n tara wọn jẹ lórí Facebook tó wọ́n ṣe dèdè rìn èmi kẹ̀ mọ́ rò wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹsẹ̀ tí ẹ̀mọ́ bá yá gíù ẹ̀ sí nínú onímímọ̀ kódà tá a bá gbé tí ọ̀pọ̀lọpọ̀ yín èbó lẹ́fí kakiri ọmọ kéwù jiná ọwọ́ àmọ́ dorí íńtánẹ́ẹ̀tì rú bí ọkùnrin eré mọ́tò comparative lẹ́kọ̀ọ́ kó sì jókòó rẹ̀ jẹ́jẹ́ kọ́mọ sí comparative ẹ̀ wọ́n fẹ́ máa dá sí tọ́kàn àwọn àfà èsè muhadith èsè faqih èsè mufasir èsè àfà onítàwhid ọfẹ́ máa jà sí tí ọkọ̀ ọwá ń kóòtì àwọn ọ̀rọ̀ kan àwa ní tó tiẹ̀ kóòtì lárúbáwá agbóhùn tó ń sọ yìí náà wàláì ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run yìí ṣe iyèméjì rẹ̀ Jésù padà bọ̀ tó bá sì padà wá kò ní padà wá gẹ́gẹ́ bí pòun lànà bí ìkan yìí ìlọ́fà tó jẹ́ pòun kọ́ ló máa líìdì irun gbogbo bí ó ṣe wá ọ̀nbẹ́nu àdíìsì ẹyọ kanu Bukhari ti yanjú ẹ̀ ká tó wá sàwọn àdíìsì tó tún pọ̀ now tẹ́nìkan bá wá ṣe iyèméjì pé Jésù ó padà wá Jésù ò ní padà wá Jésù ó wá kò ní wá àkídà rẹ̀ ní problem kìí ṣe àlìyímánú àlìjáàzì alẹ́dì láyẹ̀dẹ̀ kọlù ṣàkọ́n wà láàárọ̀ yìí èyí tó já sí pé iyèméjì ròyìnròyìn ò ní wọlé fún yàn sẹ́rọ̀rọ̀ àkídà tí ròyìnròyìn bá ti lè wọbẹ̀ yìí sákìdà gidi. tẹ́nìkan bá ń sọ fún ọ wípé àwọn àjẹ́ ló lè pààyàn kìí sọ Ọlọ́run ìwọ náà wà rò pé òótọ́ mọ̀ ni Ọlọ́run lè pààyàn àwọn àjẹ́ ní máa pààyàn o ó yẹ ká rò pé ìmánù rẹ̀ sàlẹ̀ ìmánù lè já sí. ìtẹ́ èèyàn gbàgbọ́ tó jìdò téèyàn nígbàgbọ́ òdodo nú ẹ̀ pé nǹkan ìbò ṣe rí nìyẹn tí ò sí èméjì ń bẹ kò sí ròyìnròyìn kankan ń bẹ. àáfàá níyẹn ló fà á tá a ṣe rí nú àwọn onímọ̀ tá a máa ń sọ wípé òun náà ni tasdiqul qalbi. wọ́n ní ẹ̀rí pé wọ́n ta bá gbogbo ẹ̀ náà ó ní í ṣe pẹ̀lú ọkàn ìtọ́kàn gbàgbọ́ lódodo ọkàn ọgbà nǹkan yẹn gbọ́ lódodo wà nútùkù bil lisan ìta gbàgbọ́ lọ́kàn yẹn tọ́kàn wá gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn àwọn wa ń sọ jáde ìlọ́fà gbogbo àwọn gbólóhùn subhanallah la ilaha illallah inna lillahi wa inna ilaihi rajiun allahu akbar alhamdulillah ṣe ara àwọn téèyàn bá ń sọ lẹ́nu ń gbà mí ó máa ń ṣòbọ́jọ́ lákìdá àbí ọ̀lákìdá ẹni tó já sí wípé ìyá rẹ̀ kú ó ní iye àwọn ayé tó ti pa màmá mi gbólóhùn tó sọ yẹn ó ṣòro àkìdá tó ní ṣùgbọ́n nìkan wọ́n ní màmá ti kú inna lillahi wa inna ilaihi rajiun ó ń sunkún wà láìké èyàn sunkún ọba súnà mú
tọ́lá lómi lókè bóyá téèyàn bá kú tí ọba ti sunkún ló túmọ̀ sí pé ní Ọlọ́run rárá Ànábì sunkún pọ̀ ọmọ rẹ̀ kú sallallahu alaihi wasallam wala anta ya Rasulallah Ànábì wọn náà tó ń sunkún ó níbẹ̀ ni innal ayna tadma Ànábì lójú sunkún ojú ń damijé kódà ikọ̀ kan mi ń bàjẹ́ ṣùgbọ́n wà lánà kúlù illa ma yurdi rabbana ṣùgbọ́n náà èmi ò ní sọ nǹkan kan àfi ń tọ́ yọ Ọlọ́run nínú wa inna bi firaqika ya Ibrahimu lamahzunun ìrẹ́ Ibrahimu bó o ṣe kú tó fi wálẹ̀ wallahi inú wa ń bàjẹ́ inú wa ò dùn ìyẹn túmọ̀ sí pé èèyàn sunkún kò sọ pé kọ̀ lákìdá ṣùgbọ́n ẹnìkan wá kú ló ní àwọn ayé tó ti bàjẹ́ kọ̀ lákìdá kìdá rẹ̀ ní problem gbólóhùn tó ẹni tó ní inna lillahi gbólóhùn tó sọ yẹn ẹ lọ wò inú ọpọlọ kan ló ti wá inú ọkàn kan ló ti wá inú ìgbàgbọ́ kan ló ti wá ẹni tó ní pé ìyàwó yín bímọ o tó ní alhamdulillah jẹ́mọ́ ẹ lọ wò wáyé tí ó sọ pé Ṣàngó ṣeun o tí ó sọ pé Jésù ṣeun yín tó sọ yẹn ẹ lọ wò inú yín mọ́ nìkan ló ti wá tó forí kalẹ̀ fún ṣúkúrù bọ́mọ yára kan ṣe forí kalẹ̀ ní àbá àwọn ọjọ́ oníwà láyé tọ́lọ́ sí fún mi tó kí forí kalẹ̀ mi ti bá wà ẹ lọ wo orí tó fi kalẹ̀ sájídátù ṣúkúrù yẹn inú ìgbàgbọ́ kan ló ti wá ìní ó sì sàwọn kan tábà bí mọ́ ní ìsìn èrè mary ni wọ́n lọ forí kalẹ̀ wọ́n dẹ́kọ̀ọ́ sínú èrè mary torákìdá àti wọn nìyẹn àwọn àfáà ní tá a gbàgbọ́ tá à ń sọ lẹ́nu wàlà ámàlú bìlìjàwá rẹ̀ tọ́jẹ́ pé oríkèéríkèé ara wa ó ń ṣiṣẹ́ ẹ̀tọ́ nǹkan yẹn irú tá a lágbàgbọ́ yẹn náà ìní ọ̀fà pé kẹ́nìkan lòun lákìdá kè wá kírun kè gbáwẹ̀ olówó lọ́kọ̀ lọ hajj olówó lọ́kọ̀ yọ sàkà ó wá lòun lákìdá àkìdá rẹ̀ ní problem torí pàrọ̀ ń tàkìdá kó sínú àlàámọ́lú bìlìjàwá rẹ̀ ìyẹn lọ́wọ́ tẹ́ pé Umaru ibn Khattab tẹ́ bá lọ wo ìtàn Umar Imam Bukhari lọ́gbà rìwáyà ìwá nígbà tí Umaru fẹ́ kú ọkùnrin kan lọ kí Umaru wá rí pé ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ Umaru tó wà lórí pé ó fẹ́ kú ó wá ń sọ fọ́kùnrin yẹn pé mo rí ọkọ wá kí mi ṣùgbọ́n ṣòkòtò rẹ̀ ó ń wọlẹ̀ sún ṣòkòtò rẹ̀ sókè sún ṣòkòtò rẹ̀ sún sókè ètí Umaru sọ yẹn yóò rò pé ẹ̀ńtọ́ra rẹ̀ ọ̀yà tá a tó wá kí sọ́yẹ́ kó tó lè máa tó di pé ṣòkòtò ẹnìkan kọjá kókósẹ̀ Umaru tó kọ̀ rẹ̀ tiẹ̀ àdìsí Bukhari ni tá a bá wò ń gbà míì ìtì ń bẹ nínú ọkàn iṣẹ́ ò gbé jáde ìmánì ni ọ̀fà ń bẹ́ẹ̀ tọ́jẹ́ pé àwọn táwọn èèyàn rò kó nira wà lẹ́yìn ọmọ ṣe ní orí ó sì máa dùn wọn ò bá sọ pé inú gbẹrẹ rí inú gbẹ ewúrẹ́ kò ní kàkún kán ní kòròwó ra sọ ṣòkòtò ẹsẹ̀ fòókè kò ní kàkún kán ní ẹ̀rọ àwọn ìyàwó wọn ọ̀lẹ́ńtẹ̀ láàfà kò ní nítumọ̀ lẹ́mìí ẹ̀ òun ti mọ̀ pé tóun ń ṣe òun àtọlọ́hun làwọn jọ dòwò pọ̀ kódà tó bá rí challenges tó bá rí encounters tó rí problems yóò sì gbà pọ́lọ́hun tí mò ń torí ẹ̀ ṣe yóò fàlùjẹ náà sàmílẹ̀sàn ní ti ń já kìdá nìyẹn. àwọn synonyms àwọn ọkọ míì tákìdá tó wá ń jẹ́ alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ àwọn àáfàá máa ń pè ní al-iman tẹ́ ẹ bá ti gbọ́ al-iman àkìdá náà ní jẹ́ bẹ́ẹ̀ ó di méjì báwọn ẹja mọ̀dé al-àkìdá alákọ̀ọ́kọ́ al-iman ẹlẹ́kejì ẹlẹ́kẹta àtàwọ̀hìd wọn a máa pè pé àtàwọ̀hìd ìmọ̀lọ́nlọ́kan òun náà ní jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́kẹrin wọn a máa pè ní al-i'tiqad òun náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹlẹ́karùn wọn a máa pè ní usulu di ìpìlẹ̀ ẹ̀sìn ilé òfin jásí pé ọ̀rọ̀ àkìdá àtọ̀sọ̀rọ̀ fíkìú wọ́n dáwọ́ mọ́lẹ̀ ọkàwọ́ máyà orókún lọ́kọ́ kanlẹ̀ ọwọ́ lọ́kọ́ kanlẹ̀ akítàrà wíra kámẹ́tàlà akí 23 gbogbo eléyìí ọ̀rọ̀ fíkìú ni ẹni tí ó bá gbẹ́sìn yé ni ó máa da mọ́sálásí rú ẹni ó máa yọ àwọn èèyàn kúrò ní súnà àwọn ọ̀dọ́ tí wọn ò ní láàká ìtọ́ yẹ pé ọ̀rọ̀ súnà gan òye wọn they are not custodians of súnà nílẹ̀ Yorùbá yìí wọ́n fẹ́ gbantí èsè tiwọn yuhibbuna an yuhmadu bima lam yaf'alu wàláyà àwọn kọ́nà gbé súnà wọlé Yorùbá wọn èbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tán ń dàgbòrò rú táwọn àáfàá fi training tiwa lórí súnà ìtàn súnà tá a bá lè sọ 100% a lè sọ díẹ̀ ń bẹ̀ lẹ́ Yorùbá yìí gbogbo àwọn ọ̀dọ́ eléyìí tí ń dàgbòrò orú tán fẹ́ máa kàfárà àwọn èèyàn tán fẹ́ máa sọ pé àwọn nìkan làwọn tó ń súnà àwọn kọ́ ni custodian súnà ẹnu mi gbà mi ò kéré as far as history súnà is concerned nílẹ̀ Yorùbá yìí mo dẹ̀ láwọn research tí mo ṣe lórí ẹ̀ mo láwọn nǹkan tó jọmọ́ tó súnmọ́ tèmi náà kọ fúnra mi láwọn researches tá a bá ń sọ̀rọ̀ wípé súnà ọ̀rọ̀ fíkíwò tó ń tá a máa yọ àwọn èèyàn kúrò ní àlù súnà sí pé orí ráwọn àfáàtẹ́gẹ́ wọ́n máa ń ṣe ìtìkáàfù ní mọ́sálásí jímọ̀ àwọn bídíà orí àwọn àfáàtọ̀já sí wípé ẹ̀yàn ọwọ́ wọn lọ́kọ́ máa kanlẹ̀ náà gbogbo eléyìí ọ̀sọ̀yàn tó ń bídíà tó o bá lọ ìkánu eléyìí orí náà àwọn àfáà súnà tó sọ bẹ́ẹ̀ so gbogbo eléyìí èsì àkẹ̀wé wo lọ́wọ́ àkrọ́b ìlà sọ̀wà wà ìlà súnà èwo ló súnmọ́ òdodo jù ń bẹ̀
kìí ṣe pọ́wọ́ àwọn èèyàn kò ní súná torí ọ̀rọ̀ kẹ́ni ọ̀rọ̀ fíkìú ọ̀rọ̀ akítàràwì mẹ́tàlá kímọ́ ẹ̀fẹ̀ ìtìrì àṣẹ ti ká bọ́lá sí jímọ̀ àṣẹ ní mọ́sálásí mẹ́ta àfàtẹ̀sùbà ó lè yọ̀yàn kò ní súná gbogbo àwọn àlámọ̀rí yẹn torí pé tó o bá lọ stọ́dì dáadáa ó ti rí pé arínú àwọn súná tó ṣe lè arínú nínú àwọn mọ̀tàmọ̀ sikúl tí èsè mọ̀tàṣàyìlú nínú àwọn àfáà tàdírọ̀ ọmọ súná gidi tí èsè àwọn tí máa fọwọ́ dẹgbẹrẹ mú súná tásọ bẹ́ẹ̀ so èyí kọ́ ni tá à ń sọ lásẹ̀ máa ń pe àkídà ní usulu dín ìpìlẹ̀ ẹ̀sìn ni a tún wá máa ń pè ní alifikiul akbar fikiu tó tóbi ju fikiu lọ àgbọ́yé tó ju àgbọ́yé lọ so ti yé ó kọ ẹlẹ́ẹ̀kẹjọ táwọn àfáà máa ń pè ní asúnà wọ́n tó máa ń pè àkídà ní súnà ilé ìjọsìn pé ẹ̀rí inú àwọn àfáà àtàkọ̀rọ̀ nípa àkídà bíi àfáà wa àlàjúrì wọ́n ní tíra tí wọ́n kọ gẹ́gẹ́ bí irú àfáà wa bàrùbáhárí tí wọ́n kọ tíra asúnà mo ní tíra yẹn lé tíra tán pé ní àsúnà ọ̀rọ̀ àkídà nìkan ló wà ń bẹ ṣé ẹ bá ti rí pé àsúnà yóò rò pọ̀rọ̀ ọ̀súnà náà fẹ́ sọ pé afẹ́jẹ afọwọ́ ọ̀tán jẹ́ àkídà náà gbá lérò so ó kọ mẹ́jọ ni mo ti sọ yẹn gbogbo ó kan àtàwọn ó kọ míì àwọn àáfàá máa fi ń pe àkídà torí pàkídà pàtàkì lọ́dọ̀ ọlọ́run òun sì ní ìpìlẹ̀ ẹ̀sìn ṣé wá rí àkídà tá à ń sọ yìí ibi tá a ti máa ń mú ní àlìkìtàbù wà súnà àmọ́ nínú kùránì ọlọ́run àti súnà ànábì sallallahu alaihi wasallam òun sì ní ìpìlẹ̀ ẹ̀sìn wa in ló lè yọ ọ̀yàn kúrò ní ìsìláàmù in ló lè sọ ọ̀yàn di kèfèrí ẹni tó bá ní problem níbi ọ̀rọ̀ àkìídà àfi ká mọ̀ bá ṣe máa ṣàlàyé fún un tọ́lọ́run fi ṣàánú ẹ̀ àfi ká mọ̀ bá ṣe máa pè padà àkìídà ló yọ àwọn kan kúrò ní ìsìláàmù problem táwọn amadíà ní kì í sọ̀rọ̀ fíkìú Ahmadiyya gúùdù láwọn eré àfikíù méjì ọ̀pọ̀lọpọ̀ wa lọ let me tell you the reality àwọn Ahmadiyya tí ń bẹ ládùúgbò tiwa ní muslim àwọn ìyàwó wọn ń bojú ṣòkòtò wọn ń fò òkè láwọn ọkọ wọn àwọn ọkọ wọn nírùngbọ̀n níjọ́ tí mò ń sálàyé fún kan nù wọn pé sóde ogun tẹ́ ń ṣe wàláhì kọ pàtàkì lọ́dọ̀ ọlọ́run tó àkídà tẹ̀tì ní problem èèyàn bojú òní ti mọ̀ lọ́dọ̀ ọlọ́run èèyàn lè bojú ọ̀jẹ̀ kèfèrí wàláhì tí ó wọ náà àwọn àfáà lé tán bá ń ta àwọn èèyàn jẹ pé kẹ́lẹ́ akọ tó wọ iná wọ́n ti fi ajáde 100 ìwé ẹ̀ máa tara yín jẹ ajáde tí ọ̀sẹ̀ bọ́ sọ́lọ ẹlẹ́ àti ìṣẹ̀bọ́ sọ́lọ wà lẹ́yìn ó jẹ́lẹ́ àná náà kí lọ́ka ọlọ́run pàgẹ́ ẹlẹ́yà kan káàfáà kan tó lè wọ iná nínú fámìlì wọn wọ́n ti méèyàn sẹ́wọ́n tí wọ́n ní ẹ̀ máa tara yín jẹ àfẹ́ ẹlẹ́bọ àfáà àti àfáà alálàǹgbà tí ń pa aláǹgbà kí àfáà tí ń jó ẹran lámọ́lẹ̀ láàyè àfáà tí ń lọ wẹ̀ lójú odò àfáà tó níyàwó máa fomi àgbọn fojú ara àfáà tàbí lọ Peters FM ń jó ní tó tó mutí lọ Peters FM tó níyàwó máa fi omi fojú ara àfẹ́ ìtàmú ní Ọ̀ṣun state ní last 2 weeks ẹnìkan sẹ́ndẹ̀ sí mi ní WhatsApp tí wọ́n gé orí èèyàn lọ àfáà ọlọ́ngbà ẹbí àbọ̀ ọlọ́ngbàdúrà níbo ni àfáà èṣù jẹ́ kí ṣé ó jò lọ́yẹ̀ wọ́n máa pe léyìí sẹ́rù àwọn àfẹ́ lẹ́yìn lẹ́wà sọ wípé irú wọn kọ́lọ́hún tó lè jẹ́ wọn wọ́n náà yóò fèèyàn 70 dèèyàn 70 kọ irú wọn 1 million ọlọ́run ti kọ́ ọ̀nù náná so almuhim ọ̀rọ̀ àkìídà ó yàtọ̀ sọ̀rọ̀ fíkìú gédégé òun ní ìpìlẹ̀ ẹ̀sìn wa téèyàn bẹ́ẹ̀ lè lọ ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ yóò di kèfèrí lọ́dọ̀ ọlọ́run lápẹẹrẹ nínú àwọn nǹkan tó yẹ ká gbọ́yé lórí ọ̀rọ̀ àkìídà àwọn mọ̀bádìwù kan bẹ nínú ọ̀rọ̀ ìpìlẹ̀ àkìídà téèyàn bá ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ yóò di kèfèrí o bàbá sọ́lé àlùfèémì lọ́wọ́ bá ní sanwó lẹ́sàn rí wa rahimahullah rahmatan wasi'a bàbá ń sàlàyé nínú mọ̀kọ́dímà al-aqidatul wasitiyya nígbà tí wọ́n ń dìfẹ́ǹdì alimamu nawawi rahimahullah tí wọ́n dẹ̀ tó ń sàwọn àlàyé kan nípìlẹ̀ sẹ́rí àkídà wasitiyya bàbá ibnu taymiyyah náà kọ tírà al-aqidatul wasitiyya bàbá sọ́lé àlùfèémì wọ́n wà ní àwọn àfáà lágbàáyé tán ṣe sẹ́rí rẹ̀ bàbá ń sàlàyé wípé ṣé ọ̀rọ̀ khìláàfù lè wọnú àkídà ṣé ẹ ráwọn tó bá jọ mọ́ ìpìlẹ̀ àkídà ìyapa ẹnu ewu ọbẹ̀ tí ìyapa ẹnu bẹ́ẹ̀ lè wọ ọbẹ̀ yóò sọ ẹnìkan di kèfèrí ni yóò sọ ẹni tó yapa ẹnu di kèfèrí àwọn alùsùn lè yapa ẹnu lórí ọ̀rọ̀ ìpìlẹ̀ àkídà ṣùgbọ́n gbà míì àwọn akẹ́tọ̀ kan bẹ́ẹ̀ bí àkídà náà ìta sọ pé ìmọ̀lóládìí ní kèé sagídí àbí ọpọlọ àwọn akẹ́tọ̀ kan bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ àkídà tó jẹ́ pé ó ti ń súnmọ́ fíkìú lọ ṣùgbọ́n pílẹ̀ rẹ̀ kí ni o àkìídà ni tó jẹ́ pé fún àwọn sálàf ọ̀rọ̀ wọn náà lè pín sí méjì mẹ́ta lórí ẹ̀ bàbá nírú eléyìí tí ìyapa ẹnu bá wáyé kò sọ yẹn di kèfèrí lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn pé èwo ló súnmọ́ dòdò láwò ìkànnì yẹn bíi kí làpẹrẹ irú ẹ̀ ẹjẹ́ má pẹ̀rẹ̀ wá tí bàbá mú wá
gbogbo alágbàpá nàbí wa mọ́sọ̀ sọ́lá ó ṣe al-Isra wal-Mi'raj tẹ́nìkan bá nípa nàbí òun takò al-Isra wal-Mi'raj kèfèrí ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọrọ takò dídí tọ́lọ́ sọ̀kalẹ̀ ní Suratul Isra subhanalladhi asra bi'abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla linuriyahu min ayatina dé parí àdìsí dẹ́pọ̀ ànábì lọ sìnrìn àjò òru tó fi lọ gbàrún wá ṣùgbọ́n sànàbì rọ́lọ́n àbí òrọ́lọ́n khilaf ìyàwó Aisha òun àtàwọn sàbẹ́ kan fà á Ibn Abbas wà nù wọ́n fà tó gùn gidi sànàbì rọ́lọ́n àbí òrọ́lọ́n àwọn kan ló rọ́lọ́ àwọn kan ní òrọ́lọ́n ọya pé kánú àwọn kèfèrí pé kánú àwọn sàbẹ́ ń kèfèrí ṣe bí wọ́n lọ́mọ kúfúrú lọ́mọ ha ṣé ìyàwó Aisha ló pè kèfèrí àbí Ibn Abbas bàbá nírú àárín ní ìsìn tẹ́ ẹ bá wò ọ̀rọ̀ àkìdá tó yá lọ ní kìí ṣèpìlẹ̀ àkìdá sẹ́gẹ̀t ìpìlẹ̀ ní kágbà pé ànábì lọ sí sánmà ẹ bá tapẹ̀lẹ̀ yóò di kèfèrí ṣùgbọ́n sórọ́ lọ́n àbí òrọ́ lọ́n torí àwọn ẹ̀rí kan tó wá àwọn kan lọ́rọ́ lọ́n àwọn kan ní ṣùgbọ́n èyí tó lẹ̀ ní pé ànábì òrọ́ lọ́n nórún àrọ́wù ìmọ̀lẹ̀ ọlọ́run ni mo rí ṣùgbọ́n àwọn tó wà ànábì òrọ́ lọ́n wọ́n lẹ́rìí tí wọ́n tán mú wá ṣùgbọ́n èyí tó nílẹ̀ ànábì òrí ọlọ́run ẹnìkan ò lè rọ́lọ́run láyé ń bì pẹ̀lú ojú tí ń bẹ ojú mọ́ kòónú kọ́tà yìí láyúdíríkù wúlẹ̀ àbísọ̀ wàhúwà yúdíríkù lẹ̀ àbísọ̀ ọ̀rọ̀ ojú kankan ò lè rọ́lọ́run láyé ń bì ọ̀dọ̀ wọn ká tó rọ́lọ́run. èyí láàmú wa bẹ lọ́n pé àdánwò táwọn àfihàn rọ́lọ́run lálùjẹ́ náà ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ gbogbo ẹni tí ó bá ti rọ́lọ́run tó ẹni pé yọ wọ̀ náà ọlọ́run já wòrí ọ. náà àárọ̀ lọ́ọ̀ lálùjẹ́ náà ìpìlẹ̀ àkídà alùsùn náà ni ẹ̀ bá láàánú rọ́lọ́run ó takò tọ́lọ́run sọ́nu Kùránì ṣùgbọ́n sáà náà bí rọ́lọ́run jọ́ tó lọ sí Isra wal Mi'raj ọ̀rọ̀ kọ̀wùlán ẹ́dẹ̀rí pé pìlẹ̀ àkídà lọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ó ti padà ya kẹ́nìkan ní ọ̀rọ̀lọ́n kọ̀rọ̀lọ́n ò nítorí ẹ̀ka fara rẹ̀ bákan náà èèyàn lè jẹ́ àfa alákìídà tó lálàáfíà ṣùgbọ́n kó jẹ́ pé wákọ̀ àfilẹ̀ xatọ̀ ó ṣàṣìṣe lérí àkàn irú ẹ̀sẹ̀rẹ̀ sáwọn kan náà àwọn àyímọ̀ ní bàbá sọ́ọ́lì òfèmí ṣe ń dìfẹ́ǹdì pé Nawawi aràn kan lọ́dọ̀ Ọlọ́run pé ara àwọn àfa sàlàfíyà gidi ni a sì rán kan pé pẹ̀lú ìgbìyànjú tó ṣe wíwà rọ́jò lónìí náà ṣe hàn ẹni tí máa sọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àníyàn dáadáa ni pé Ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ níbi tó bá ti lè àṣìṣe sí ó túmọ̀ sí pé èèyàn lè ṣàwọn àṣìṣe kan lórí àwọn abala kan nù mọ̀sáìlú kíni o àkọ́díyà àwọn tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà tí èè bá ṣe pé ọmọ ń takùtọ̀ Ọlọ́run tànà bíi tọ́jú òǹfẹ́ ẹnu á fìdájọ́ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run tó bá wọ Ọlọ́run yóò foríjì tó bá wọ Ọlọ́run kò ní foríjì ṣùgbọ́n èyí tí yóò burú fáwa ni pé kárẹ́rì inú Kùránì àti súnà pé ntọ́lọ̀ ń fẹ́rẹ̀ lórí ọ̀rọ̀ àkídà ká máa lágídí yọ́ sọ̀rọ̀ di kèfèrí ìlọ́wọ́ tẹ́gbẹ́ gbogbo àwọn tí wọ́n ń takò àwọn tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àkídà àwọn tó ń takò ọ̀rọ̀ màdì àlìmùtádọ̀ àwọn tó ń tu ní tùkùtù àwọn tó ní pànàbí Ìsá kò ní padà wálé ayé tá a sì rẹ́rìí ẹ̀ pé ń padà bọ̀ kèfèrí wọ́n jẹ lọ́dọ̀ Ọlọ́run irúgbọ́n wọn ọba àmọ́ wọlé ìyàwó wọn ọba àmọ́ lo gbogbo ìjáàbù ayé kèfèrí wọ́n jẹ bákan náà ẹ bá ń takò Kùránì man káfàrọ̀ bí harfi min ayatillah fàkọ̀dí káfàrà ẹ bá takò àràfi kan lẹ́tà kan nínú Kùránì àkídà rẹ̀ ó ní problem so láti gbọ́dọ̀ mọ̀ pé ibi tá a ti máa ń mú àkídà minal kìtàbí wà sunna inú Kùránì àti sunna ni àáfàá lọ́rọ̀ àkídà ọ̀rọ̀ al-ahlam wà rúúyá aláwọ̀wọ́nú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àlá kò ṣe kí ni o kò wọnú àkídà rárá bákan náà rọ́wùl fàlásífà philosophical thoughts pé philosophically tá a bá wò kò wọnú àkídà di philosophy rẹ mú so ti yé ìtọ́jọ́ má kìídà àmúnú Kùránì àti kíni o sunna àwọn abo wá ní ọ̀rọ̀ àwọn àṣà burúkú tí ń wọnú ọ̀rọ̀ àkídà mẹ́mẹ́ àti yín lọ́wọ́ èyí ò la gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ ká má fi ní problem sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan láyé òun náà ní àṣà tiwọn wọ́n dẹ̀ ní ìgbàgbọ́ tiwọn ẹni tó bá study Yorùbá ní bẹ́ẹ̀ NC àbí yunifásitì ìwọ̀n bá táwà kan secondary school mo sì máa ń rántí ẹ̀dìsìn ẹ ti mọ̀ pé Yorùbá ní pọ́blẹ́mù tó pọ̀ gan-an ẹ mọ̀ gbọ́ ìgbàgbọ́ Yorùbá nípa Elédùmarè ìgbàgbọ́ Yorùbá nípa ikú ìgbàgbọ́ Yorùbá nípa àjíǹde ìgbàgbọ́ Yorùbá nípa Èṣù ìgbàgbọ́ Yorùbá nípa Ọ̀rúnmìlà ìgbàgbọ́ Yorùbá nípa àbejì ìgbàgbọ́ Yorùbá nípa kílókọ rẹ̀ sẹ́ẹ̀rí gbogbo àwọn ìgbàgbọ́ Yorùbá yẹn ẹ̀kọ́ wa petrol tó jóná gidi
ẹ wá dàlù ẹ sáná sí kó jóná dànù. nínú tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkìdá kò sí gbàgbọ́ Yorùbá kankan tó fẹ́ correct. Yorùbá láwọn àṣà tó correct tó yàtọ̀ sákìdá. even tá a bá débi ọ̀rọ̀ nìka màá sọ tí má débi ọ̀rọ̀ virginity àṣà Yorùbá dáńbẹ̀ yẹn pọ̀ láyé. nígbà bá débi ọ̀rọ̀ nìka ẹ̀ẹ́dì bí àwọn ibi táṣà Yorùbá ti dáńbi nìka yìí ẹ̀ẹ́dẹ̀rì ibi tí ò ti dá àwọn ibi tí ọ̀dà máa súnyàn lóko nǹkan kan nígbà bá débẹ̀ akọ́yanjú àkìdá lọ́wọ́. sẹ́ẹ̀rì bí ọ̀rọ̀ àkìdá Yorùbá ní 100% problems. in tó fà ní wípé àwọn tí wọ́n tẹ̀lé Yorùbá dógan eléṣù lọ́pọ̀ nù wọn. ẹ mọ̀ ṣe mistake Yorùbá nígbàgbọ́ pé Ọlọ́run bá ń bẹ o ṣùgbọ́n Ọlọ́run tí Yorùbá gbà pé ń bẹ kìí ṣe ìròyìn tí ń bẹ fún Àlọ́hù ìní ń bẹ fọ́lọ́run yẹn Ọlọ́run tí wọ́n pín agbára rẹ̀ lọ́lọ́run Yorùbá. ó ti níṣẹ́ tọ̀rúnmìlà ó ti níṣẹ́ tọbàtálá ó níṣẹ́ tògún ó níṣẹ́ Ṣàngó ó níṣẹ́ tèṣù. ìlọ́fà ẹ wo bàbá kìnnìkan ẹlẹ́bùrú mọ́ bàbá Yẹmí àbí nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n lójó òní rọ̀ lọ́yọ̀ state ìmọ̀ tí bàbá yẹn gan mọ́rò bó ti kú gan ni àgbà ìmọ̀ tó ń gà àti bàbá yẹn tó ń bẹ láyé wọ́n lójó òní rọ̀ Ọlọ́run dẹ̀ ọ yẹ pẹrẹ wọn lọ́dún yẹn àṣàdúrà abẹ lọ Ọlọ́run dẹ̀ jẹ́ kójú ọ̀rọ̀ ìyẹn ọdẹ mú wọ́n níyàn ó mú lọ́yọ̀ state bàbá yẹn náà bá sọ̀rọ̀ mọ́ tó ń gbọ́ pé ẹnìkan lọ bọ òòṣà oko òòṣà oko ó ti kú ti pẹ́ kọ́lọ̀ wọn fọ̀run kẹ̀ bí ọba sì jẹ́ ìyàkọ̀jẹ́ yàgbọ́lọ́sọ oko wà sóòsò oko náà ń bọ ní Saudi iná ń bọ lamẹ́ríkà iná ń bọ ní Ghana tó sí Nàìjíríà iná ń bọ ńlẹ̀ Haúsá iná ń bọ ńlẹ̀ Ìgbò ìjọ òun lẹ́yìn yẹn fẹ́ forí ibú lẹ́nu ó ní ká lọ bọ òòṣà oko ní ọ̀jẹ̀ kójú ọ̀rọ̀ ni ò ní jẹ́ kíyàn mú sákìdá àti wanu tá bá sọ wípé ìyàn ó mọ̀ tá bá lójú òní rọ̀ àkìdá àti wa ní ká lọ sàlùwàlà ká lọ yídi ká lọ ṣe sọ̀látùl istisqa àkìdá Yorùbá ní kẹ́ ẹ lọ bọ kí ni òòṣà oko níbo ni ó ti jọra wọn. now ẹ wá jẹ́ ká lọ àwọn bíi masailu ìpìlẹ̀ kan torí nǹkan méjìlá fẹ́ yanjú àkìdá àti ọ̀rọ̀ nìka ìdẹ̀fẹ́ káwọn tọ́ọ̀chì kankan nu méjèèjì briefly. àwọn ibi tí àṣà Yorùbá tó bá ti lè forí gbẹ́sìn ẹ̀sìn kan ló máa sọ́fà fásà ìdá tààrọ́dọ̀ al-urf máàdín kúdìmọ̀ dín alàlọ́rùf. àáfàá ní tẹ́ ẹ bá ti lè rí culture ẹ rí àṣà àti ẹ̀sìn tí wọ́n fẹ́ máa forí gbá wọ́n fẹ́ máa takora wọn àṣà ni ọ̀lọ́ ni ẹ hàn orí àṣà fíw pé ìwọ ò tún gbọ́dọ̀ máa sẹ̀mí bí ẹ̀sìn bá wà. ṣé ẹ wá rí tá à ń sọ wẹ́rẹ́ yìí Ọlọ́run sàwọn tó mú tọ́píìkì lẹ́sàn rẹ̀ ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tá a jọ ń ṣẹ̀sìn pẹ̀lú àwọn ẹ̀yọ ọkọ ìyá ìyàwó bàbá ọkọ bàbá ìyàwó ó kó bá ọ̀pọ̀lọpọ̀ àkìdá ọ̀pọ̀lọpọ̀ wa pàápàá tá a bá láwọn problems kan nínú àwọn ìṣòro tí ń ṣẹlẹ̀ ní òlu tiwa nílẹ̀ Yorùbá yìí tí ń bá mọ gbogbo òlu bọ́mọ tilẹ̀ Yorùbá àwọn èèyàn ní sihru problem wàhálà à ń sa idán burúkú à ń sàṣírẹ ni àǹjẹ̀nù àtáàkì àwọn èèyàn à ń lálàkàlà à ń rírìkúrì lójú oorun àwọn ọmọ ń ké wá lójú rẹ gbogbo àwọn nǹkan tó jọba yẹn pọ̀ nílẹ̀ Yorùbá yìí ìtò dẹ̀ fà ọ̀kọjá pé a jìnà sí Ọlọ́run èèyàn ọ̀dẹ̀ ní jìnà sí Ọlọ́run èṣù ni ọmọ sọmọ ìlọ́wọ́ tó jẹ́ pé àwọn èèyàn bíi Umar ibn al-Khattab radiyallahu anhu nínú àdìsí Bukhari anabi sallallahu ó ní rẹ̀ Umar ma salakta fajjan illa salaka shaitanu fajjan goyro fajjika ìrẹ̀ Umaru ò ní gbàbì kan èṣù ọ̀sà fún ni yóò lọ gbàbù mí wàláyì táwa náà bá súnmọ́ lọ́n a rí mo mọ ìkánú àwọn ọmọ ìyá wa tá a ṣe rúkẹ́ àfọ̀nbàdàn àǹjẹ̀nú ara rẹ̀ láti bí ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tán ti kó sí lára ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe súnà ṣòkòtò rẹ̀ ọlọ́lẹ̀ máa ń dànù gbọ̀n sí yóò jí lóru yóò bá rẹ̀ Monday Thursday yóò tìlà wá ọlọ́kọ́ Kùránì gáì ló ń lòsẹ̀mí ayé ẹ̀ tẹ́lẹ̀ nígbà wá dé UI ọwọ́ wá gbámú a di pé brother yẹn ti graduate ní sin alhamdulillah wọn ò fi graduate kódà ó tó ní result gidi jáde jẹ́mọ́ kí ni tí ó ṣẹlẹ̀ àǹjẹ̀nù wá bẹ̀rẹ̀ sí ní rehat ọ̀sán tóòrù wọ́n wá fẹ́ gé ọrùn ẹ̀wọ̀n rí gé ó lóun sá mọ̀ rí pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ àǹjẹ̀nù àwọn fẹ́ gé ọrùn ẹ̀ ní àwọn òrí gé ìwọ sọ pé kọ́mọ̀ sí gbogbo àwọn àsìkárù tí ń ṣe mọ́ ìwọ ní ọmọ jìlóru mọ́ ìwọ ní ọmọ gbáyọ̀ báwọn bá ní gé
ó ní ìwọ bí sísà rẹ̀ kan báyìí tó kúnjọ́ kẹta àwọn làwọn dọ́dọ̀ rẹ̀ báyìí píù ìgbà tí ò ní nǹkan kan láti ọ̀lọ́lọ́hún àwọn ọrùn ẹ̀fẹ́ mo bá ó níbẹ̀ ní lóòótọ́ ọjọ́ kẹta ló kù ó láwọn ní káwọn gé ọrùn tiẹ̀ náà ni àwọn ò rí gé ní tọ́lọ́run tó ń ṣe yìí ni kó lè mọ̀ káwọn ti gé tipẹ́tipẹ́ ó ní nìsín àwọn ò lè gé ọba dákọ̀ brọ́dà rẹ̀ kan ó ní ìwọ bí ọmọ ìyá rẹ̀ gan bẹ tó yẹ pé ọkùnrin ní báyìí ó ń gbé ọ̀nà àdúgbò báyìí ìfẹ́ dákọ̀ àdúgbò yẹn bá dẹ̀ ó lé lẹ́yìn o àwọn òtò bẹ́ o wàláhì ó ti dọ̀gà máwọn lọ́wọ́ eléyìn o táwọn bá débẹ̀ báyìí àwọn gan mọ́ná ni táwọn tánu brọ́dà rẹ̀ yẹn apadà ríra báyìí sójú wàláhì ó tó bomi ní nǹkan jọ ló tó bomi lówó ó ní wọn òun náà lé mọ́ kó tó di pé àwọn àfáà súnà wá fóun láwọn àsìkárù fóun náà tó wá máa ṣe ó ní lòun tó gbádùn sẹ́mi ayé òun ó lẹ́gbọ́n rẹ̀ àwọn òtò bẹ́ o táwọn bá débẹ̀ táwọn ọ̀tá dànù ní o jẹ́mọ́ wàláhì àwọn àjẹnú fúnra wọn wọ́n mọ̀ pé téèyàn bá súnmọ́ lọ́hùn ó nira fáwọn láti àtáàkì yẹn àwọn tí wọ́n ń rán àṣàṣì sí yàn wọ́n lè rán sẹ́mi wọ́n lè rán sí wọ á rí fìrìfìrì lẹ́yìn rẹ̀ á balance ṣùgbọ́n torí pọ̀pọ̀lọpọ̀ wa lónìí ìmọ̀ wò pé kí ni ń sàwọn èèyàn torútorú làwọn èèyàn ọmọ kọ́mẹ́ǹtì lórí Facebook lórí WhatsApp ẹ̀yìn àsùnbà ẹlòmíì kò dájú pé ń sàskárù mọ́ gbogbo sẹ̀mí ayé orí nẹ́ẹ̀tì ló ti ń lò gbogbo tìlàwọ́ àgbà kan tá a máa mú Kùránì ìkíní ìsìn tẹ́ pé pocket Quran nígbà tán fi ń train ní wa tá a fi ẹsẹ̀ wá secondary school tá à ń dàgbà bá wà nú mọ́tò á tìlàwà bá a bá ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á sáré tìlàwà lónìí tàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún á sáré kí ló ṣẹlẹ̀ WhatsApp kí ló ṣẹlẹ̀ Facebook kí ló ṣẹlẹ̀ Telegram kí làwọn Instagram wí kí ni ti WhatsApp kí ni ti Twitter sọ kí ló ṣẹlẹ̀ ní gbogbo rádaràdá yẹn là ń ṣe ní ìsìn kálukọ́ ra Ramadan ẹlòmíì parí Kùránì kanu àwẹ̀ àsìkárù àárọ̀ ti gbọlúdé àsìkárù rọ̀lẹ́ ó ti kúrò bí Allah aniwu Suratul Káfí ìjọ Jímọ̀ kọ́lọ́wọ́n fọ̀rún kẹ́ gbogbo ń tá a fi máa ń ṣèṣura àwa rẹ̀ bá a ṣe jókòó yìí a lè lọ wẹ̀ lódò a lè jẹ ẹyẹ ilé méje lẹ́ẹ̀kan náà a lè fi ìgò ká fi fọ́kọ mu gbogbo ń táwọn ẹlẹ́sù tá ń ṣe àwọn ò lè ṣe ntọ́yẹ máa ẹyẹ ilé tiwa tá a fi fọ́kọ mu òun làsìkárù àárọ̀ sótìyé aláǹgbá tiwa eléyìí tá a fi sínú ọṣẹ ìyọ̀nú Ọlọ́run tiwa làsìkárù rọ̀lẹ́ sáà ṣe èyí táwọn ò fi wẹ̀ òun ni káfí ìjọ ọjí gbogbo tó yẹ káwọn ọmọ ṣe èwo là ń ṣe ń bẹ̀ ọ̀fà tó jẹ́ pé àwọn èèyàn ní spiritual problems náà lórí jama ọ̀ ń bẹ lára kálukú kọ wá sí solution kọjá kápadà bí àkìdátọ̀ lálàáfíà yìí ìyẹn ẹ̀fà tó jẹ́ pé táwọn èèyàn bá ní small challenges lónìí àwọn family wọn ò ti suggest ṣíríkù fún wọn torí pé nǹkan yẹn náà kà kún àṣà kódà àwọn dókítà tán tó lọ léèwé tán lọ wọn ni ẹ lọ fẹsẹ̀ ilé tọ̀ ṣíríkù wọn ni wọ́n lọ ṣe wọn yẹ̀rí làwọn pé ẹfẹsẹ̀ ilé tọ́ ìfúnmọ́ ti fi ṣíríkù ẹ lọ lo ìlànà ẹ̀sìn wọ́n ti rí pé kìíní is not medical torí pé ìsìnkú wọlé lọ́gbà pé spiritual world ń bẹ metaphysical world ọ̀pọ̀lọpọ̀ wọn létà náà tó ń believe nígbà táwọn náà ráwọn gangan pé I know a medical doctor ní University of Ìlọrin ó fún ẹni ẹni abẹ́rẹ́ wèrè abẹ́rẹ́ tán máa ń fẹ́ tó bá ní wèrè yóò sùn wọ́n fún ẹni ìkó sùn ó lé léyè sí medical issue adẹ̀ṣerúkẹ́ àfihàn ìmọ̀ àtàwọn bíláàsì kan kò lo wákàtí kan sí méjì tó fi sùn lọ dọ́tọ̀ ẹ̀ ti di professor àsìpàdé níka kan láìpẹ́ yìí nìbàdàn kódà tẹ́ni ẹgangan dé school ọ̀dọ̀ mi tọ́wá sálámà sí mi ní school náà professor ó pè wá ní pé ẹ máa bọ́ ẹ̀yin rọ́ ìwá ṣe rúkẹ́ abẹ́ni ó abẹ́rẹ́ tó òun ò fún yàn rí common sùn eléyìí ti kọjá medical issue jẹ́mọ̀ àwọn èèyàn dẹ́lẹ́bọ́ lọ́dí ọ̀rọ̀ àkídà nítorí pé wọ́n àmọ́ yàtọ̀ láàrin àṣà àti kíni o ẹ̀sìn ṣe wá rí náà àṣà tiwa níbi tó ní í ṣe pẹ̀lú àkídà ó pín sọ́nà méjì kí n sáré sọ bíbélì torí ibi tá à ń lọ́pọ̀ alákọ̀ọ́kọ́ àwọn tẹ́sìn tí wá fẹ́ ká gbàgbọ́ àṣà Yorùbá ò gbàgbọ́ ẹ̀sìn tí wá gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ẹyọ kan yẹn is indivisible òun lálágbára láyé àti sánmà ẹnìkan kan ò bá ṣe agbára rẹ̀ kò tẹ̀ delegate power fẹ́nìkan kan àkídà tí wá ń pọ̀ Ọlọ́run nìyẹn Yorùbá àkídà nípa Ọlọ́run ó lẹ̀ pọ̀ Yorùbá gbà pé Ọlọ́run àbẹ̀lẹ́dùmarè àbẹ̀lẹ́dùà ọ̀nbẹ wọ́n wá gbà pé àwọn subordinate kan bẹ tọ́lọ́run ti pín láwọn iṣẹ́ kan pé ìwọ Ọ̀rúnmìlà ntí wọ́n yanjú rẹ̀ ìwọ Ọbàtálá ntí wọ́n yanjú rẹ̀ ntí wọ́n fẹ́ kọ́ bàjẹ́ èso ọ̀dàrà ntí wọ́n yanjú rẹ̀ Yorùbá ti pín agbára Ọlọ́run yẹlẹyẹlẹ èyí ló fi jáde pé tí Yorùbá bá ń wá yọ̀nù ayé ọ̀tọ̀ ni ọṣẹ tí wọ́n ó ṣe fún yọ̀nù ayé tán bá ń wá yọ̀nù èṣù ọ̀dàrà ó ti ní tí wọ́n ó ṣe pé oríta ni ẹ lọ gbé sí sẹ́ẹ̀mọ́ ìtàn ká máa gbẹ́bọ sóríta wọ́n gbà pé ibi tẹ́sù máa ń wà ní kíni o oríta èṣù láàlú òkò ọ̀dàrà òun lé oríta òun lé oníkíni o oríta ẹ wá máa wà àwọn àáfàá àtàjà àwọn àáfẹ́ eléṣù náà lónìí
ládùúgbò tiwa àwọn lálọ́ wọ́n ṣe mítìn lórí àfa àkàntán kókò ládùúgbò aago kan òru bí lọ́mọ gbé ẹbọ sórí ta ṣé àwọn kéde ṣe òun náà ti gbà pé òun gbọ́dọ̀ bẹ́sù jẹun oríta sì ní kíni o ilé èṣù gbogbo orú àwọn àkídà yẹn yóò kọ́ yí àwa pé ọ̀tàkù àkídà àpilẹ̀ Islam àwọ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ ń bẹ̀ ìkànnì yẹn nínú àwọn ìpìlẹ̀ yẹn tá a tún gbọ́dọ̀ sọ àwọn Yorùbá tó láwọn ìgbàgbọ́ kan pé àwọn ẹ̀dá kan nú ẹ̀dá Ọlọ́run àwọn òòṣà kan náà wà ní ìcháàjẹ tó jẹ́ pé tó ọba ti rí ọ̀nà àwọn òòṣà wà á máa ní problem odidi súrà kan ní Suratul Hadid nínú Quran wa anzalnal hadida fi ìbásun shadidun wa manafi'u linnas jama irin gbogbo àwọn fóònù tá à ń lò irin wà ń bẹ fáànù ní fẹ́ irin wà ń bẹ microphone rẹ̀ irin wà ń bẹ ọlọ́run láwa la sọrin kalẹ̀ agbára ń bẹ nínú orin fún yín ilé lajókòó yìí kò sí ilé tẹ́ ẹ fẹ́ kọ́ tí ò ní nírin ẹ lo irin tẹ́ ẹ fi ṣe àwọn nǹkan kan ń bẹ bíbẹ́ ẹ̀kọ́ yóò wò ó irin nínú àṣà Yorùbá àti ìgbàgbọ́ burúkú wọn yẹn gbogbo ẹni tó bá ti ń ṣiṣẹ́ tọ́jọ́ mọ́rin ọgbọ́dọ̀ máa bọ Ògún lásán sọ fún gbogbo àwọn tọ́jú àwọn ọmọ ìyá wa tẹ́ pé wọ́n ń ṣe géètì ni o wọ́n ń ṣe driving ni o ẹ̀yin ò nídìí ká ẹ bọ irin ní àdúgbò wa ní Muslim yóò tọ́dún 7 síbi 8 àbí 9 wọ́n fẹ́ ṣe Ògún àjọbọ ní junction Muslim gangan mùsùlùmí ló dẹ̀ pọ̀ jù náà àwọn tí ń tajà ń bẹ̀ usasa amamdela wà lọ́dún yẹn wọ́n ṣe kútúbà tó lágbára gbogbo yín náà láwọn tẹ́ ń wá kí jímẹ̀ yìí ó àti rí gbogbo pósítà yín tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ sògùn àjọbọ ẹ má ṣe o ọlọ́run ló dá ni o irin ò nídìí ipá ń sọdún Ògún àjọbọ à ń pajá o wàláhì wọn gbọ́ ọdún làwọn ṣọ́ọ̀bù jóná mùsùlùmí tí ní òsì gbé yóò ti máa lọ bí ọdún 7 sí 8 sísìn ìrántí yí àyẹn precisely gbogbo àwọn ṣọ́ọ̀bù wọn ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù mùsùlùmí ló jóná ní tí wọ́n lùsì ní mùsùlùmí ní ọdún yẹn yóò fẹ́ lé 10 million naira inú mi wá dùn pé ọlọ́run fi ra rẹ̀ hàn àáfà láti ọdún náà ìtìtì ìgbóòórùn pé kán ṣerú wèrè tán ṣe yẹn mọ́ ní junction Muslim àwọn màmá tó máa lọ ṣe tí ọlọ́nà wájú ọbẹ̀ irú ìtàn ṣe lọ́dún yẹn tán pa ọjà tán máa ń kàrá tán bẹ́ orí ajá fẹ́ ọlọ́run náà wá hàn wọ́n lé mọ̀ pé ókè ẹ bẹ́ orí ajá èmi náà bẹ̀ ṣọ́ọ̀bù yín sincerely nínú àwọn tẹ́ bá wọ́rú gbogbo àwọn ìgbàwọ́ burúkú yẹn àwọn kan ń bẹ tí wọ́n jí lésù tán àìdì sọ̀ndà àwọn kìíní yẹn tẹ́ ẹ̀ bá bá wọn join Ògún àjọbọ wọn yẹn wọ́n wà sahara yín wọ́n sádà burúkú sí yín wọ́n rà ń jẹ̀nu burúkú tó yẹ ẹ lè rí attack ó lè jẹ́ kí ṣọ́ọ̀bù tí yín ní òjò náà ẹ lè má tà ẹ̀yin ọmọ wa rò wípé Ògún àjọbọ tẹ́ ẹ̀ bọ ńlọ ṣe kí ni o ńlọ́jẹ́ kẹ́ ẹ ní problem fúnra ọlọ́run lọ́wọ́ àwọn àlè mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ sì sògùn àjọbọ ẹ̀yin gan lẹ́wàá regret ẹ̀ wọ́n regret ẹ̀ kódà ẹni tó jẹ́ pé iṣu lásán ní ta ẹni tí ń ta tí ò tó jọmọ́ ni òun náà bá wọn dá sí wọ́n wá ń kàrá wọn ṣe wèrè wọn ọlọ́run hàn wọ́n lé mọ̀ wọ́n lè gbàgbé tí èdíjọ́ ọgbìn ìdàrí kìámà gbogbo eléyà rí pé ọ̀tà kò pilẹ̀ ṣe tiwa irú ẹ̀ ní pé èèyàn bíbejì ọlọ́run fẹ́ nìkan lọ́mọ ọkùnrin ẹyọ kan ó fún ọlọ́mọ ọkùnrin méjì òbíbejì tó bá yẹ kọ́ ọ̀pẹ̀nà méjì ẹran rẹ̀ di 4 tó bá ti lágbára ẹ̀ ọfẹ́ nìkan lọ́mọ obìnrin ó fún wọn méjì ọ̀pẹ̀nà méjì tó ìṣẹ́ di ẹran kan ó fún ọlọ́bìnrin kan ọkùnrin kan ọ̀pẹ̀nà 3 kí lọ́jọ́ máa ń ro méjì mbẹ́ tẹ́ ẹ bá ti gbogbo kí lọ́jọ́ máa ń ṣe ẹ̀wà kódà ẹ rí pé kò sí tó burú kéèyàn ṣẹ̀wà láàárọ̀ ọjọ́ Ìṣúná ọmọ èèyàn lè ṣe mẹ́mẹ́ ó lè ṣe kú ìwọ́ tó bá bíbejì mọ́wù lè ṣe mẹ́mẹ́ ń tọ́jọ́ mẹ́wàá kódà mọ́ ṣe gbẹ̀gìrì wọn ò ní àfọ́ òṣèkú gbẹ̀gìrì làwọn fi ṣe wọ́n bọ̀ yìí mọ́ bì kan wọ́n ní ẹni àfọ́ òṣèkú gbẹ̀gìrì ní kíni o ìtọ́ ti ẹ̀jọ́ mẹ́wàá mọ́jì òórùn bí súná ọmọ rẹ gbẹ̀gìrì ẹ̀wà èkuru mẹ́mẹ́ ìfúnpá wà kékeré tá a bá kọ́ nígbà tá a kọ́ gbọ́júmọ̀ níbi ẹ̀kọ́ àtẹ̀fọ́ la máa jẹ láàárọ̀ nítorí ẹ̀wà sọ di ráìsì òye èèyàn ẹ̀kọ́ àtẹ̀fọ́ wàhálà tí lẹ́yìn ọmọ dùn àfà ẹ̀kọ́ àtẹ̀fọ́ àwọn ẹ̀fọ́ tí wọ́n ti rún àwọn sùkúsùkú ẹlẹ́sìn mìíràn kan báyìí sí gbogbo àwọn ìyá arúgbó tó mú oúnjẹ sí wọn ti kú tán gbogbo ẹ̀yin mú ní ìsìn tó ọlọ́jẹ́ mi yín ogún o ọ̀pọ̀lọpọ̀ yín ẹni pọ́blẹ́mù díẹ̀ má bínú o ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́yìn kẹsẹ̀ ń dómi kẹsẹ̀ láìsí ẹ̀mú oúnjẹ ṣe mọ́ ara pọ́blẹ́mù tá à ní pẹ̀lú àwọn ìyàwó wa nìyẹn sincere let us mélòó nú yín ló lè ṣe ọ̀jọ̀ ló lè ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo àwọn ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo àwọn oúnjẹ tí wọ́n máa fẹ́ wà tí wọ́n máa fi sapala gidi tẹ́ fàgbàdo sapala túwó egbò lónìí ní ìsìn wàlẹ̀ téèyàn bá ti jẹ ráìsì tí ó jẹ búrẹ́dì tí ó jẹ àmàlà bóyá tí súbá tó wà èèyàn lè jẹ kò sóúnjẹ míì mọ́
wàláhì Yorùbá lóúnjẹ ẹ̀ mọ́ oúnjẹ ni ẹ lọ kọ́ bọ́ ṣe ń so oúnjẹ o só ti yé egbò ìjọba ti ẹ̀kọ́ bọ́ ṣe ń tẹ́ bá níyàwó bíi 3 mẹ́rin tí kan bá mọ ilé ìṣe ìkejì ó tún máa ṣe èèyàn ọmọ fámìlì gan ọmọ wà lively lọ́kọ̀ jẹ́ pẹ́yìn obìnrin ìfẹ́ gbódòdó ní tá a bá ti dábàá láhùn sincerely tẹ́ bá láwọn ìyáwó ayé ìjọ wàláhì abalóúnjẹ inú èyí ó sì máa dádùn lónìí ní ìsìngbà míì kan yóò ní wọn náà ráìsì náà tó ní láàárọ̀ yìí wọn lọ lẹ́yìn táwọn ti wá kẹ̀ ní nike ìwọ̀n àwọn dídòdò rẹ̀ ẹlẹ́sìn mìíràn kan àtàwọn dèdèrìn síìmù kan sí àwọn ìyá ayé ìjọ àfà wọn ó ṣe túwó fún ilé rántí àwọn túwó kan tí mo máa jẹ tí mo làágùn àfà túwó àti ọbẹ̀ gbẹ̀gìrì ègbó tí wọ́n lọ lórí ta mẹ́rin bíi ẹ̀rọ ẹ́ńjìnì ègbó téèyàn jẹ ègbó gidi tínú rẹ̀ ó dùn só ti yé nìsín gbogbo àwọn nǹkan yẹn la máa jẹ́ mi súná ọmọ ńgbà kan ńgbà ya ló ti gbóde láìsí ode everything ẹ bá ti ábìbèjì wọn ò lọ gbọ́dọ̀ ṣẹ̀wà ọ gbọ́dọ̀ ṣèkú ẹ̀yẹ mẹ́bàá wọn dán wo tó o bá ti lè ṣe ọ̀tako ara àkìídà tó yẹ kí mùsùlùmí ò ní ọlọ́run ní máa ń fúnni lọ́mọ òun ní máa pa ọmọ àìsòrò méjì ọ̀pá ọmọ àwọn ìyẹlẹ́sùn kan tiẹ̀ tó wá ń bẹ àwọn ni wọ́n mọ̀ wá mọ́nítọ̀ rẹ̀ pé ìyá kìíní wọ́n mọ̀ wá báyàwó rẹ̀ ìgbàwó lẹ́wàá ṣe òrù báyìí ẹ̀kẹ́ni kan torí bí àwọn ti ń jẹun nu ibẹ̀lẹ̀ mi ó ti gbá àwọn kan pé ládùúgbò yìí ìyá kan bẹ́ o ó bímọ 8 kìíní kan o kó rúbọ o ní tí wọ́n ń jẹ́ ní tiwọn nìyẹn àwọn yìí olórí ibú eléṣù ni wọ́n gbogbo orun tọ́jọ́ mọ́rú àwọn nǹkan yìí àwa gbọ́dọ̀ ṣọ́ra lórí ẹ̀ sẹ́ẹ̀rí torí àsìkò tó ti ń lọ mo ti lo 40 ìṣẹ́jú lórí n tó ní ṣe pẹ̀lú àkìdá àti ọ̀rọ̀ àṣà kí n tó bá síbi nìka ní ìparí lórí ọ̀rọ̀ tó wá ní ṣe pẹ̀lú àkìdá sẹ́ẹ̀rí gbogbo ń ta inshallah sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ àkìdá pẹ̀lú àṣà wa nínú ibi tá a ti mọ̀ wípé tààrùdù tó lágbára ọ̀nbẹ̀ǹbẹ̀ òun nípìlẹ̀ bíi 2 àbí 3 tí mo fẹ́ mú wáyé alákọ̀ọ́kọ́ ni pé tẹ́ ẹ bá lọ wo ìpìlẹ̀ àkídà Islam ó ń júwe wá lọ síbi kágbà wípé Allahu huwa khaliquna wa razikuna wa mudabbiru umurina àkídà àti Islam ó sọ fún ọpọlọ ńlọ́dá òun ló ń ṣèjẹ́ ẹ̀mú fún ọ òun ló sì lè darí gbogbo ìṣẹ̀mí ayé rẹ ṣùgbọ́n àkídà àṣà Yorùbá burúkú yóò jẹ́ kó yọ ọ pé o gbọ́dọ̀ bẹ̀rù àwọn kan jọ lọ́n lọ ìyẹn ló fa gbogbo àwọn ọṣẹ ìyọnú ayé tá a bá tún rí inú tiwa yìí náà tó tún pàpọ̀ ọṣẹ kan ọṣẹ ìyọnú ayé àkídà rẹ ní problem gbogbo tí mò ń sọ yìí sẹ́rí tó bá àwọn àfáà lé náà bá wà níbí tí má ti parí wọ́n fẹ́ lè wò pé bí káwọn ọ̀já sánmọ́ lù mí kí n jóná lójú ẹsẹ̀ a ti wà lóde kan rí tí mo ṣe lẹ́tọ̀ kan tó gbóná báwọn táwọn kan náà ní kí tó àti bòde jẹ́ fáwọn pé owó ò ní jáde bí òde eléyìí o ta ló ní kí àwọn kan ti wá sí ṣáájú mo ní owó ò ní jáde fún yín náà ni owó tẹ̀ ń wá tí ò jẹ́ ìṣòro fáwọn tẹ̀ sáwọn èdè lórí ibú lọ́dọ̀ Ọlọ́run jẹ́mọ́ tá a bá ti lè mọ̀ pọ̀ Ọlọ́run lọ́dá wa rọ̀zíkù náà òun ni ó ṣe jẹ́ ẹ̀mú fún wa mọ̀dábírù ùmórì náà òun ló ní total control láti darí ayé wa àkídà wa ti fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n tá a bá tó rò wípé a nídìí ọṣẹ ìyọnú ayé kó tó lè dáa fún wa a nídìí ká lọ wẹrí níbi odò kó tó dáa fún wa a nídìí ká gbára lé òǹdè kó tó dáa fún wa a nídìí ká sí gbẹ́rẹ́ ráǹdì ọrùn kó tó dáa fún wa a nídìí ká jẹ àṣejẹ kó tó dáa fún wa àbá a nídìí àwọn nǹkan míì tó jọ bẹ́ẹ̀ kó tó dáa fún wa àkídà wo ò ní dáa dọ́dọ̀ Ọlọ́run torí náà ká ṣọ́ra lórí abala yìí àkídà yẹn sì ní tọ́lọ̀ wọn kọ̀ béèrè kí n wá mú bíi 2, 3, 4, 5 nú àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn àfáà ní ọgbọ́dọ̀ wà ní àkídà wa tá a bá ti ní pírọ́blẹ́mù ń bẹ tágbàpá àkídà wa ìsàkídà ìsìlámíyà alákọ̀ọ́kọ́ gangan òun ni àlìyímán bí àkánì lèyímán àsìta àwọn orígun yímánì mẹ́fẹ̀ẹ̀fà kágbàgbé àlìyímánù bìlà kánígbàgbọ́ sọ́lọ́run bá lékè ọlá àwọn màláíkà Ọlọ́run àwọn tírà Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run ọjọ́ ọ̀kan àti kádàrà ṣẹwárí kọ̀ọ̀kan náà àwọn tá a sọ yìí wàláhì àlàyé tọ́pọ̀ látara àwọn nǹkan mẹ́fà ìgangan làwọn èèyàn ti sórí ibú lọ́dọ̀ Ọlọ́run kí n kẹ̀rára mú ọ̀rọ̀ nípa kádàrà ṣẹ́ẹ̀rí lára kádàrà nìkan àwọn fírọ́kù wọn yà lọ aláwọn kan tá à ń pè ní kọ́dàríyà adẹ̀ láwọn jàbàríyà àwọn jàbàríyà àwọn náà gbà wípé gbogbo tá a bá ń ṣe Ọlọ́run ló jẹ́ wá ń pa ṣe nínú àkídà jàbàríyà mọ́kẹ̀lé mú ẹnìkan kí n fọ́ létí àáfà ẹ̀fọ́ mi Ọlọ́run ló ti ní máa fọ́ yín létí tọ́ ọ bá rí mi tí mọ́kẹ̀ mú obìnrin kan tí mọ́kẹ̀ bá ṣe sìnà àáfà sìnà kí ni Ọlọ́run ló ti ní pé máa rí òwe Ibnu Taymiyyah àwọn jàbàríyà ayé ọ̀hún wọn lé mọ̀
pé ẹ̀yin èèyàn yìí aládàáwò nìyí ẹ̀rí táwọn àáfàá fi ṣe rọ́dù fún wọn ni pé wà nafsin wà máa ṣàwá a fàálẹ̀ àmà á fùjúrọ́ á wà tẹ̀kọ̀wá a inú tẹ́bí à ní pé tó bá jásí pé òdo lẹ́ ń sọ ẹ lọ ibi tó ga jù ẹ wá jábọ́ kẹ́ ní pọ́lọ́n ló ní ẹ jábọ́ irú Ìbàdàn ti ẹ̀dá kan lọ Cocoa House kan wá jábọ́ pé ọlọ́run ní ẹ̀ẹ́gùn Cocoa House ẹ̀ jábọ́ o ọlọ́run lẹ́ẹ̀ lọ síbi transformer ẹ̀ wà á dì mọ́ lásìkò tí náà ẹsẹ̀ dé o ọlọ́run ní pé ẹ̀ sùn express ti tírélà ń bọ̀ o pé ẹ̀ sì wákàtí méjì lẹ́ẹ̀ sì fi so pé ẹ̀ sì díjú lọ yányán wọ́n fi ń saburú ni àwọn jàbáríyà ni àwọn kọ̀dáríyà àwọn ni wọ́n gba kádàrà gbọ́ ìtàwọn takò ní ilmul azal eternal knowledge of Allah àwọn ní pọ́lọ́hùn ní ilmul azal pé ìmọ̀ àpilẹ̀ kò sí fọ́lọ́hùn nínú sọkúsọ táwọn sọ ní ìsinmi wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ jẹ́ ń fún ọ lápẹẹrẹ nínú àkídà àbú àwọn kọ̀dáríyà wọ́n sọ pọ́lọ́hùn mọ̀ pé Buhari ó di president Nàìjíríà nígbà ọjà sí pálá kọ̀ọ̀kan ó dìbò kọ̀ wọlé ẹlẹ́kejì kọ̀ wọlé ẹlẹ́kẹta kọ̀ wọlé kí ọlọ́run pé ń bọ̀ wá tó ẹlẹ́kẹrin pé àti Buhari ó tiẹ̀ di president Nàìjíríà sẹ́yìn pákìdá yẹn takò làákàyè ilmu lazal wọn takò táàdì sọ̀rọ̀ muslim ń bẹ kíwájú kọ́lọ́hún tó dá gbogbo nǹkan lọ́lọ́wọ́ bá ti mọ gbogbo tí ó ṣẹlẹ̀ wàkánà arúṣu alàlùmọ́ aláràṣẹ ọlọ́run ọ̀nbẹ lórí omi ìjọ náà ìtumọ̀ kan nìyẹn àwọn àfáà tó fún un nítumọ̀ míì wàkánà arúṣu alàlùmọ́ àwọn àfáà mi ní pé ẹbí wà téèyàn fún àkàrà ní pé aláràṣẹ ọlọ́run àsórí omi ló wà èyí tó rí ọjẹ́ ń bẹ gbogbo tí ó ṣẹlẹ̀ kó tó di pọ̀ṣẹ̀ ọlọ́run bá ti kọ́ ó sì mọ̀ àwọn kọ̀dárí àwọn ní òsín tọ́jọ́ àwọn tako ilmul azal eternal knowledge kọ́ lọ́wọ́ mọ́ ní tí ó ṣẹlẹ̀ kàyó tó parí bọ́ bá ṣe ń ṣẹlẹ̀ kódà 2019 tàbí jẹ́ president Nàìjíríà ọlọ́run ọmọ báyìí nínú àkídà àbú wọn nígbà pé àṣẹlẹ̀ ìdí ẹ̀ ní ọ̀wọ́lé àwa là ń tara ta ní ọ̀wọ́lé wàlẹ́ ọlọ́run ti mọ̀ ta ní ọ̀jẹ̀ gọ́ọ̀nà Ọ̀yọ́ state ọlọ́run mọ̀ ta ní ọ̀jẹ̀ sọ́lọ́wọ́ ti mọ̀ pé Isiaka Adeleke ó kù kò ní bá ń contest 2018 lọ́sùn kótó ni pé Isiaka Adeleke kú wà láìta fún pé sì máa wo ọlọ́run lónìí sínú àwọn tí ọkọ̀ tẹ́lẹ̀ governorship kò ní dáfẹ́ ní irú àfọ́ ìlérí lélẹ̀ mọ́délé ní mọ́ ọlọ́run ti mọ̀ kí ó sì ní àwọn tí ó jẹ gọ́ọ̀nà so ilmu lazali yẹn òun làwọn takò lórí ọ̀rọ̀ kọ́dàrí nìkan àwọn kọ̀dàrí àwọn ya lọ́ntì wọn tá a bá tún wo àwọn abala míì ibẹ̀ ló wà láwọn khawarij Mu'tazila Murji àṣùgbàsí kò lè gbàmẹ́ fún gbogbo eléyàn torí ibi tá a fẹ́ yà sí alimoyim àkọ́kọ́ àpè orígo ìmánì a gbọ́dọ̀ gbàgbọ́ bó ṣe yẹ ká gbàgbọ́ àwọn tó takojọ́ ọ̀kan ìwọ̀n ń bẹ tánípa ìdá mitna wàkúná tùrọ́bán wá ìrọ́mán àìná làmàbí ọ̀rùsọ pèsè tá a bá ti kú tó jẹ́ pé a ti di yèèpẹ̀ tá a ti dé egun tá a ti dẹ fún ṣé ọlọ́run tó wá jí wa dìde tọ́lọ́wọ́n bá jẹ́ pé sàámà lẹ́bí iná káfàrú allah yorùbá fún gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ tó ń ṣe iyèméjì pé sáájì òun dìde àbá ọlọ́run ní kèfèrí ni wọ́n so ó túmọ̀ sí pé ọ̀rọ̀ àkìdá ọ̀sọ́yàn di kèfèrí láti gbọ́dọ̀ ṣọ́ra yàtọ̀ síyùn àáfàá lára ń tààtù gbàgbọ́ ni pé annal quran kalamu lọ́ọ̀yì gairu makhluq kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣẹ̀dá ọlọ́run tó dáwọn kan pé kùránì lẹ́dà ọlọ́run wọ́n ní ẹ̀dá ọlọ́run òun ní kíni o òun ní quran gbogbo ẹni tó bá ti lè rò ó alóde fóònù tí ń sẹ́fún fóònù yìí ń dún so almohim nínú tí ó wà ní àkìdá tiwa táàfin ní problem òun ni pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni tá a bá ti wá gbà pọ̀rọ̀ ọlọ́run ní Quran ní tó so mọ́ pọ̀ ṣé ẹ ráwọn Mu'tazila àwọn náà bẹ̀rẹ̀ pọ́blẹ́mù pé Quran ẹ̀dá ọlọ́run ni ṣé ẹ rẹ́dọ̀ ọlọ́run máa ń gbó ẹ̀dọ̀ ọlọ́run máa ń tí ẹ̀dọ̀ ọlọ́run tó bá dásìkò kan kò ní relevant àwọn tó ní Quran ní èsọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ achieve nìyẹn so tá a ká ní pé mọ́ Muhammadu torí ọ̀rọ̀ iná wọ́n na ìmọ̀ Muhammadu nínú àwẹ̀ tí mọ́ Muhammadu dákú wọ́n tó fi ń ṣe yẹ̀yẹ̀ pé kó já àwẹ̀ rẹ̀ ó lóun ò ní já àwẹ̀ rẹ̀ ní Imam Muhammad bùnà ambal alimoyim tẹ́ ẹ bá wò ní ìsìn àwa tá a jẹ́ mùsùlùmí láyé lónìí nínú tó gbọ́dọ̀ wà ní àkìdá wa ni pé ọ̀rọ̀ ọlọ́run nìkan òun ni Quran òun sì láti máa mú dájọ́ òun láti máa gbogbo òsẹ̀mí ayé wa òun ni ó serve manual lórí tá a bá fẹ́ ṣe kẹ́nìkan á ní pé òfin tó wà ní Qurani òfin ò relevant mọ́ ní this computer era ní this jet era kí ẹ tó máa sọ̀rọ̀ jáàbù lásìkò kí ẹ tó máa sọ̀rọ̀ ká máa kírun kí ẹ tó máa sọ̀rọ̀ ká lọ́mọ sí ájì Saudi sáà lè kọ́ káàbà kan sí Ìbàdàn ni sáà lè kọ́ kan sí Nàìjíríà kí wọ́n máa bá ibi tá a ti máa ṣe táyé ìparẹ́ nu ọ̀rọ̀ ẹ̀sìn wa ni so idan Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ní gẹ́rù makhluq ara tá a gbọ́dọ̀ gbàgbọ́ ni tá a gbọ́dọ̀ ní problem níbẹ̀
àáfàá nínú àwọn kan tá a gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni al-iman bí adhabil qabri wa na'imihi a gbà pé yà ń bẹ nù sàárè ìkẹ́sì ń bẹ ń bẹ èyí ni ó jalè iṣẹ́ rí láyé gbogbo àwọn kan tí wọ́n gbà pé yà ń bẹ nù sàárè nígbà wọn bá débẹ̀ wọn ò rí bódodo ni àáfàá lára rẹ̀ á mọ̀ wípé ẹni tó bá jẹ́ murtakibul kabira ẹni tó bẹ́ẹ̀ lè lọ sí ẹ̀ṣẹ̀ ńlá tí èsè ṣíríkù tó yàtọ̀ sí kí ni o tó yàtọ̀ sí ṣíríkù àáfàá aláàmọ̀ pẹ̀lú ẹni yẹn mùsùlùmí náà sì ni ṣùgbọ́n o naqisul iman ìmánì rẹ̀ dínkù ní kìí ṣe kèfèrí khilafan lil khawarij láti fi apá sáwọn khawarij alladhina yaqulun àwọn tí wọ́n ń sọ wípé bí anna murtakibal kabirati kàfírùn àwọn lẹ́yìn tó bá ti lè ṣe lọ́n bọ́yọ̀ ọ̀parọ́ bọ́yọ̀ ó ṣe sìnà owó obìnrin tí ó yẹ kó wò bọ́yọ̀ ó mutí ó ti di kèfèrí lọ́dọ̀ wọn àkídà abúlé léyàn mùsùlùmí ò gbọdọ̀ ní rúrò rí burúkú báyẹn gbogbo tá à ń sọ ìlú láwọn ẹ̀rí tọ́pọ̀ tó jẹ́ pásíkò yóò lè gbà wá àwọ̀ gbà pé á jìnà sẹ̀sẹ̀ sọ̀gà irú á wákàbà irú á èyí tó kéré àbẹ́ èyí tó tóbi ṣùgbọ́n àìbá àwa mọ̀ kò sẹ́ni tẹ́sù ò lè ọfà páwà kọ́lọ́nkọ́ mọ̀ yàwá yéṣù mùsùlùmí wá ṣèèṣì lọ sẹ́lọ̀n kò di kèfèrí ṣùgbọ́n mọ́ni ẹ̀ ṣe kí ni o naqisul iman ìmánì rẹ̀ kẹ́ẹ̀dẹ́kù ni àtò ní dàbí àwọn múríjíà tán ní pé èèyàn ọba àmọ́ sẹ́lọ̀n kamilul iman ka ìmánì àbí bakri wà Umar àwọn ní pé kódà tọ́ ọba irú ẹ̀ ní àwọn kan náà àwọn súfì náà àwọn ọ̀dọ́ súfì náà ń lò tẹ́lẹ̀ kí ọba àmọ́ gbogbo omi ayé láta lọ kọ́ ọ lọ pààyàn yóò sọ fún ọ pé kí ló burú kéèyàn fi páàtì mọ́tò tí ò ṣiṣẹ́ káfíńtẹ́ ètò ṣiṣẹ́ ṣe àkídà àwọn ló ní problem so lọ́dọ̀ tí wọ́n gbogbo ń tó rí o ṣe tó bá ti ṣe la ilaha illallahu la ilaha illallah wọ́n ní tí ń jẹ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn qawlu faqat la dakhala lil amal fi àwọn oníṣẹ́ tó ṣe onítùmọ̀ lọ́dọ̀ ọlọ́run sáti máa ṣe láìlẹ́lá láwọ̀ sáti gbà pọ́ká òṣèlú ọlọ́run ọba àmọ́ pààyàn ọba àmọ́ ṣe gbogbo nǹkan wọ́n ní mọ́ni rẹ̀ tóbi bí mọ́ni Abubakar Umaru ní ìmọ́ni rẹ̀ òdekù àkídà àbú nìyẹn náà àwọn ọgbà pé kéèyàn ọmọ ṣẹlọ́n ìmọ̀ jẹ́ kí ìmọ́ni òdekù ni ṣùgbọ́n kọ́ ìṣẹ́ níyẹn di kèfèrí yìí tó sọ̀yàn di kèfèrí ni kéèyàn ó ṣe kúfúrú àbí ṣíríkù kọ́lọ́nkọ́lá wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àsìkò ẹ jábọ́ sórí ọ̀rọ̀ tìǹkà sẹ́ẹ̀rí ọ̀rọ̀ tìǹkà odidi agbọ́nrin ńlá mi lọ́tọ̀ òun tó lòun náà tọ́já sí wípé ẹ̀sìn wà ń bẹ̀ àṣà wà ń bẹ̀ ẹ̀sìn tó wà ń bẹ̀ a gbọ́dọ̀ compromise ẹ̀ àṣà tó wà ń bẹ̀ ni wípé torí pé ìsìláàmù yóò dákẹ́ lórí àwọn nǹkan kan pẹ̀lú pé tẹ́yìn bá ṣe báyìí lọ́dọ̀ yín táwọn eléyìí bá ṣe báyìí ìsìláàmù ò ní sọ di issue ìyẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tán fẹ́ máa fi súnánù tẹ̀ríkíyà gbé àwọn nǹkan kan wọlé kò yé wọn sẹ́ẹ̀rẹ́ àwọn nǹkan dẹ́ pé wàláì rahmatan lana ìkẹ́ni fún wa àwọn ọ̀dọ́ ọ̀gbàgbọ́ yẹ súnánù tẹ̀ríkíyà pé ànábì gbé nǹkan kan jùlẹ̀ pé bí òsè á gbé jùlẹ̀ náà tó ọba ti á lè séǹtì ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ṣe bídíà pé nígbà ànábì ti gbélé ìwọ náà gbé lẹ̀ ni irú ẹ̀ náà mú débi àwọn mọ̀sá ìlú ọ̀rọ̀ àkíkọ̀ nǹkan ọlọ́run ti ẹ̀tọ́ wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn gan àwa ara àwọn àfa àtẹ̀já àwọn àfa sálàf tán wá ń sọ̀rọ̀ lórí ẹ̀ ká sì lo ọ̀rọ̀ àwọn eléyìí ọbẹ̀ tàbí kákẹ́ lo ọ̀rọ̀ èèyàn aláìmọ̀kan olódo àsìkò yìí lọ. irú òde bíi ọ̀rọ̀ súná ọmọ ní ìsìn ọ̀rọ̀ ìbáàdà ń bẹ ń bẹ ọ̀rọ̀ orúfù ń bẹ ń bẹ ìbáàdà ní ká pa ẹran súná irú ẹran wo láàpá mélòó láàpá ìsìláàmù sọ bó o láṣẹ ya èèyàn ìsìláàmù ó fi ọlẹ̀ ń bẹ tó bá wù ọ́ o lè ṣe ń súyà wàhálà ìbò fún mi jẹ́ ń jẹ súyà tó bá wù ọ́ sí pẹpẹ súùpù tó bá fún ajẹ àjẹ tó bá ń tútù wàhálà ìwò lọ bọ́ ọ bá ṣe lómi ọbẹ̀ lásán ọ lọ tó o bá bọ̀ ó lọ tó o bá dín ọ lọ bọ́ ọ fàmàlà sí ọ lọ bó ṣe gbolẹ̀ ń jẹ́ lu yín ọ lọ bó o fi kọ́kọ́rẹ́ sí déédéé bọ́ ọ fàmàlà láfún sí welcome bó ṣẹ̀bà lọ bá dé à ń jẹ́ lọ. gbogbo eléyìí o só ti yé ní ìsìn tó o wá sọ pé ẹyin dandan o tútù lọ gbọ́dọ̀ àábí ọ pé níbo lẹ̀ rí tútù rẹ wà ọ lẹ́rìí lórí ẹ̀ tó o bá ń dídín ni á níbo lẹ̀ rí dídín rẹ wà ọ lẹ́rìí lórí ẹ̀ orúfù wọlé ń bẹ̀ wọn lọ́sí jáde pé àwọn sálàbù tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ló ṣe bọ́n bá ṣe máa ń ṣe lù yín ni tó ẹ pẹ̀lú yín ẹ máa ń yan súyà ní irúlẹ̀ haúsá ní tó bá láwọn tó ọmọ súyà gidi ṣe àfà mọ̀jà àwọn súyà kálí haúsá ní gbàgbé tí náà yẹ kú orí pépà ni wọ́n ti yan àwọn súyà wọn yẹn àfà tí wọ́n ti da òró tí wọ́n à ń yan lábẹ́ kí ní báyìí téèyàn ọmọ bọ́dẹ̀ èmi ẹran tútù ń bẹ nígbà fi hàn ní haúsá tí mò ń sáàfù súyà àwọn ọmọ nígbà bá ra súyà 100 naira tí wọ́n gé bí ekiri mẹ́jọ fún mi nígbà náà ti Nàìjíríà ò tí ì dàrú sincerely kí mo bẹ́ẹ̀ lọ́mọ ẹran tútù sí
tọ́wọ́ pé lu ti pẹpẹ súpù bẹ́ẹ̀ lù èbò ní ìsìn àwọn ọmọ jẹ pẹpẹ súpù díẹ̀ tí ọmọ ta sọ́ẹ́sọ́ẹ́ tẹ́ pẹpẹ súpù lẹ́wọ́n máa jẹ́ lu yín ṣe pẹpẹ súpù ọ̀dọ́ tí wọ́n ń bí àwọn ìjẹ pẹpẹ súpù àìjẹ súyà kí lá máa ṣe olómi ọbẹ̀ tàbí ká dín ẹnìkan àsọ di yíké dáadáa agbọ́dọ̀ à ń tutù àásọ ọmọ pé aláìmọ̀ kan ni ọ̀ṣúnà tó rò pọ̀ fẹ́ promote nǹkan jáàlù ló tó ń promote ìyẹn lọ́pọ̀ tẹ́ pé ọ̀rọ̀ nìka àwọn tọ́jọ́ mọ́ ìbàdà àgbọ̀dọ̀ fọ́ yẹpẹrẹ mú bẹ́ẹ̀ àwọn àṣà burúkú kan wá ń bẹ tọ́wọ́ fẹ́ gbógun ti tọ́jọ́ mẹ́sìn gan ṣé ẹ rí tàbá tó wá sọ́ra náà ọ̀pọ̀lọpọ̀ wa yìí náà orí àwọn àṣà là ń dàgbà lé lórí ìkẹ́ mara mú àwọn nùkọ́ọ̀tì mo ti dọ̀bátò àwọn nùkọ́ọ̀tì kan tí mo fẹ́ mú bí ọ̀rọ̀ tó ní nìka torí pé ntọ́jọ́ mọ́rọ̀ kìíní bẹ̀ pọ̀ ní pé tá a bá ní ká máa mú gan gbogbo ayé ní ọ̀lọ́tán wo àsìkò ní ọ̀lọ́tán ẹ jẹ́ á mú látòrí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíni látòrí ọ̀rọ̀ khitiba gangan ọ̀rọ̀ afẹ́ kọnu sóbìnrin afẹ́ fẹ́ yàwó níbi ọ̀rọ̀ nìka kí mú láti bẹ̀ yẹn torí mo ti wà àwọn kókó kan kókó tó yẹ pé láàrá mú sẹ́ẹ̀rí tá a bá ní ká sọ̀rọ̀ pa afẹ́ kọnu sóbìnrin afẹ́ fẹ́ yàwó ìsìláàmù nílànà jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé ìsìláàmù ṣe kí ni ó nílànà alimamu Shawkani rahimahullah nínú tíra àwọn náà làwùtọ́ asailu lìjàrọ̀ dẹ̀ tíra àwọn kan mọ̀nwánúská àtọ̀dọ̀ mímí rí adarọ́rí alimadiya tíra yẹn mujalladu kan báyìí wọ́n fi ṣẹ́rù tíra kan ni ṣẹ́rù bóyá àdúrú libahiyya tíra yẹn dáa pọ̀ tíra fíkìú ni láti ètò ṣe mo wà wí àpá àwọn ọmọ yàwá kan ti ń tu lọ sí English bí Darussalam sáré fẹ́ publish ẹ̀ tíra yẹn dáa fún ọ̀rọ̀ fíkìú gan sẹ́ẹ̀rí tá a bá wo báwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe ọ̀nà tán gbà kọnu sóbìn ọ̀nà tán gbà fẹ́ obìnrin á ti rí páwọn ń tọ́jú mẹ́sìn wà ń bẹ ọ̀dẹ̀ tako àwọn àṣà kan tó gbé wọlé ṣẹ̀rí àkọ́kọ́ ríra ní tó lè fa sìnà láàrin ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin àtọ́bìn tó fẹ́ fẹ́ ẹ̀kọ́ sí lé ní ẹlẹ́kejì ṣẹ̀rí àkórira ní tó lè mú àbùkù dání wá fóbìnrin ó di mélòó jẹ́ mọ́ ó di méjì ṣẹ̀rí àkórira ní tó lè fa kálúwà kéèyàn wà ní kọ̀rọ̀ láàrin ọkùnrin àti kíni o àti obìnrin bó o láti wá fẹ́ kọnu sóbìn afẹ́fẹ́ obìnrin pẹ̀lú àwọn riwayat àtàwọn ẹ̀rí tá a rí kì í ṣe fọ́múlà kan la lè lò láti fi kọnu sóbìn torí pé àmì táwọn ọ̀dọ́ ìbátan ṣàdáni mọ̀ rò pé wá ń bì ọ̀rọ̀ ẹ̀sìn ní tó wà lẹ́ẹ̀kẹ́ sọ̀rọ̀ pé ẹ̀yin táwọn àfáà wá fi tírẹ́ẹ̀nì wa kí ló wà nù àwọn tíra táwọn sọ́ọ́rí tí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ni pé látara ńgbà tá a wá ń rí tíà láàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì gan tá à ń ṣe gan wà láì tíra àwọn nǹkan yìí gan tako tíra. I do tell people níjọ́ tá a bá rò pé kí ni tọ́lọ̀ tànà bí fẹ́ kí ni táwọn àfáà fúnra láàyè inú ẹ̀sìn tá a bá dúró lórí rẹ̀ àní ní problem àákẹ́wàá rò pé ọ̀rà tá a bá ṣe báyìí náà sí ọ̀tako ntọ́wà nù tíra ọ̀tako kọ̀tako àwọn àfáà ní ọmọ sọ̀yún fa. ọ̀nà alákọ̀ọ́kọ́ Imamu Shawkani rahimahullah wọ́n mú àwọn ọ̀nà wá bàbá tó wá pín sí méjì tiwọn gan àwọn ni mo gbádùn àlàyé wọn jù àwọn pín pé tó ẹ̀pọ̀ lọ́mọge la fẹ́fẹ́ wọn ló ní lánà tó bá jẹ́ pàdélébọ̀ ni wọn ló ní lánà wọ́n dẹ̀ má dì í sí wa ọ́ dẹ̀ jẹ́ fi alọ́kànbalẹ̀ pé tí ọ̀rọ̀ Shawkani sọ yẹ correct àwọn nìkan kan wà tó bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ sẹ́ẹ̀rí tó yẹ pé adélébọ̀ la fẹ́fẹ́ èyí ò mú wàhálà kankan dání bọ́yọ̀ ọkọ rẹ̀ kú wídò ni divorce ọkọ rẹ̀ divorce rẹ̀ àbí nǹkan kan sá lọ ṣẹlẹ̀ sí kọ́sá jẹ́ pé ó ti lọlé ọkọ rí irú obìnrin eléyìn ẹni tó bá fẹ́ fẹ́ ṣẹ̀rí àyọ̀ǹda fún ó lè lọ kọnu sí direct láì ní sí wá sítọ̀ kankan jẹ́mọ́ sẹ́gbọ́n tí mo sọ dáadáa obìnrin tó ti lọlé ọkọ rí tí èso ọlọ́mọge èèyàn lè lọ bá direct mo fẹ́ fi ọ máa pé ó tó tọ́ káwá wá sítọ̀ káwá láàrin náà ṣùgbọ́n káláwà la lọ bá fúnra wa ààyè pẹ̀rẹ̀ obìnrin tó ti lẹ́sìpírẹ́ǹsì ẹ̀ lè fi búrẹ́dì kòrú ẹ̀ lómi ọbẹ̀ bọ́yọ̀kọ rẹ̀ ló kú ni ló fi já sí pé máa wo sórí gbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹ̀yin obìnrin ẹmọ́bìnrin ti máa gbẹnu yín sọ̀rọ̀ obìnrin ìfẹ́ kọjá pé ẹni tó ti lọlé ọkọ kan rí ní ká ìfẹ́ lòun ẹ lọ ṣèwádìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹ́ bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín wọn ìfẹ́ bẹ́ẹ̀ torí wọ́n ti mọ̀ pé eléyìí ojú ẹ̀ ti sálẹ̀ ó ti lẹ́sìpírẹ́ǹsì pé eléyìí ti mọ fọ́múlà sincerely ó lè fẹ́ kan fi búrẹ́dì kọ́ ẹni tó ti lọlé ọkọ rí lómi ọbẹ̀ ó ti lẹ́ experience kan rí bó ṣe wù kẹ́nu rẹ̀ ó dùn tó òun náà ti ní àwọn ìrírí kan ṣẹ̀rí àyọ̀ǹda fún ọ pé èèyàn lè lọ bá rú ẹni bẹ́ẹ̀ adẹ̀rẹ́ rí tọ́pọ̀ nínú súnà bẹ́ẹ̀ náà sì ni pé a tó lè rán èèyàn sí méjèèjì ànábì àsálà ń ṣe
jẹ́mọ́ mo rò pé tá à ń sọ yà àbí òye ní ìsìn èyí ò ká fi yẹn lẹ̀ bá wọn. ṣé wá rí obìnrin tọ́jú ọlọ́mọge èyí wá ní ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ obìnrin tí èlò ilé ọkọ rí. alákọ̀ọ́kọ́ a rí inú àwọn onímọ̀ wọ́n tún pẹ̀lú àwọn obìnrin tọ́jẹ́ pé wọn èlò ilé ọkọ rí náà sí méjì àwọn míì fi wọ́n lẹ̀ lẹ́yọ kan kí ni túmọ̀ pé wọ́n pín wọn sí méjì. sẹ́rí wàlẹ́ àwọn àfa àti kọ̀ọ̀kan náà tí a tọ̀ pọ̀ téèyàn bá wá ń kà yín ọmọ rò pé ìwọ lọ àyèmọ̀ká tí àmọ́ ní pọ́blẹ́mù wa o. ara àwọn tí wọn ò pin pé ọlọ́mọge ìbáàjọmọ ọdún mẹ́ta ìbáàjọmọ ọdún mẹ́fà lẹ́fẹ́fẹ́ ìbáàjọmọ ọdún mẹ́sàn-án ìbáàjọmọ 18 years àwọn kan wá pin ẹjẹ́ nǹkan lórí àwọn tó pin ọlọ́mọge náà àwọn kan pin pé ọlọ́mọge tí ò tí bàlágà wọ́n pin báwọn àti tó ti bàlágà alimara atu rọ̀ṣídà ó ti mature ó ti gbọ́n tiẹ̀ sẹ́gẹ́tì ní ìsìn ṣùgbọ́n kéè lọ́ọ́lé ọkọ rí àtẹ̀tọ́ yẹ pé kò tí ì gbọ́n wọ́n nírú ètí ègbọ́n ọ̀nà ẹyọ kan péré lẹ́fìlẹ́fẹ́ jẹ́mọ́ ọ̀nà mélòó ọ̀nà ẹyọ kan kò pé méjì òun ní kẹ́ lọ bá wà líyù rẹ̀ torí pé kò tí ì lè ṣe usnul ikhtiyar jẹ́mọ́ irú ẹ̀ lànà bí ṣe tó lọ bá wà àfa Abubakar radiyallahu anhu ìyá wa Aisha usnul ikhtiyar ní pé kó lè ṣẹ̀ṣà dáadáa fún rẹ̀ kéègbọ́n irú ọmọ ọdún méje mẹ́sàn-án ní ìṣẹ̀fẹ́fẹ́ ó rí pé ẹgbẹ́ jíìpù lákàndá ni ó lè jẹ́ kí ẹ tí ọ̀pẹ́ mi rè ìbí náà wọn kọ́ ọ́nà chíìfù inú ìfẹ́ wọn ìwà wọn tẹ̀lé wọn kọ́ ọmọ eléyìn ègbọ́n ẹ lè fi ẹgbọ̀n sí 200 naira tán jẹ́ bàbá rẹ̀ ní dẹ̀dẹ̀rìn Prado lórí láyé rẹ̀ àsọ̀wò ti ẹ̀gbọ́n ìwọ ọmọ yìí bàbá rẹ̀ ni ó lè rò pé ọmọ mi ọgbọ́dọ̀ ọkùnrin Prado lè tí èkínú tí ó gbẹni ọ̀run kò sí gáì ní ọ̀rẹ́ pé no wàláhì Ọlọ́run kẹsùn ayéfẹ́lẹ́ ní ẹlẹ́sìn lélẹ̀ tọ́wọ́n bá fẹ́rú eléyìí yóò máa gbádùn ayé yóò tó máa gbádùn kíni o ẹ̀sìn. Abubakar tẹ́ ẹ bá lọ ka àdìsí yẹn Abubakar kọ́ sọ fáwọn nàbí àṣàrà pé ọmọ ìyá rẹ̀ ní ẹ̀sìn náà ní bẹ́ẹ̀ ni ìyàlí halal ẹ̀tọ́ ni kí n fẹ́ gẹ́gẹ́ sàràmù kí n fẹ́ torí pé wọ́n fi àwòrán ìyá wa Aisha Jibrilu wá fi hàn ànábì wa Muhammad lójú oorun ni sallallahu pé Aisha tó ń wò yìí ìyàwó rẹ̀ ni láyé àtọ̀run àwọn ìyàwó ànàbí ìjọba ànàbí ti kú kò sí kankan tó tán lọ́kọ mímọ̀ nù wọn. jẹ́mọ́ Abubakar lẹ́yìn ọ̀dà rẹ̀ fún ìyàwó ànàbí sallallahu alaihi wasallam ìyẹn ni àáfàá wa Ibn al-Qayyim al-Jawziyya wa kadhalika Sheikhul Islam Ibn rahimahullah náà sọ pé nínú ṣẹ̀ríà lá ìjìbárọ̀ fi nìka jẹ́mọ́ ẹ̀gbọ́n àrìn dáadáa àyè fi agídí sọpọ̀ mọ ẹ̀ńtọ́ gbọ́dọ̀ fẹ́rẹ̀ irú tí Yorùbá máa ṣe láyé ìjọ́un àṣà burúkú lélẹ́yìn dandan ẹ̀ńtọ́ gbọ́dọ̀ fẹ́rẹ̀ àyàfi tó bá jẹ́ pọ́mọ tí ò tí bàlágà jẹ́mọ́ sẹ́gbọ́n tá à ń sọ yé bàbá lè ṣe ìjìbáàrú rẹ̀ ṣùgbọ́n máa ṣẹ́rìtì ni o tọ́mọ yẹn bá padà gbọ́n tó bá lóun ò ṣe wọ́n á ṣe fásitì nìkan wọ́n á dissolve marriage wọn torí pé ṣẹ̀rí àbílẹ̀ pé bàbá tí èèbá aṣọ lórí ibú ṣe bàbá lórí ibú ti pọ̀ ní ìsìn bàbá tí ń fọmọ ẹ̀ sóògùn àti ń bọ́ ọmọ rẹ̀ sùn àwọn bàbá lórí ibú ti pọ̀ eléyìí kò sí ẹni tí ò lè fọmọ ẹ̀ fún bàbá tó jó lórí ire tó jẹ́ lẹ́sìn kò lè fẹ́ kọ́ ọmọ rẹ̀ ọ lọ fẹ́yàn bú so bàbá ó lè jẹ ọmọ rẹ̀ tí ò tí bàlágà ń pa pé ọ̀rẹ́ mi tó fẹ́ rí ṣùgbọ́n tó wà ní bàlágà ayé jẹ́ ń panu ṣẹ̀ríà ó ti gbọ́n ó ti lè chọ́ ó ti lè chúùsì pé ẹni tí mo fẹ́ rẹ̀ ẹni tí mi fẹ́ rẹ̀ so ìdán ọmọ tó yẹ pé kéè bàlágà ẹ̀kọ́ kan tún nìyẹn fún wa ṣẹ̀ríà ọ̀tá kókó jẹ́ pọ́ ọmọ wa tí bàlágà pé ẹni tí ó fẹ́ rẹ̀ tó wọn bá sì dàgbà pé ẹni tí mo fẹ́ kọ́ fẹ́ rẹ̀ tó tẹ̀mí náà lọ́rùn dádì mi ẹni tí ó fẹ́ nù tó bá sì kọ̀ tẹ́mi lọ́rùn yóò fẹ́ lómi jẹ́wọ́n mo rò pé náà sọ yà bí òye ṣùgbọ́n rú ọmọ tí è dàgbà ọwá lọ sẹ́bùrù ọmọ ọlọ́mọ wà ní primary 5 ó ti ń dọ́gbọ́n ra súùtì fún ó ti ń ra ẹgbọ̀nsì fún ọmọ tí ń tẹ̀lé olórí burúkú èèyàn ní ọ̀bẹ̀rù ọlọ́run nìyẹn èèyàn ọ̀nà kan tá a lè gbà fẹ́nu ẹ wá já kú lórí ọmọ tí ń mature ọmọ tó ti mature ṣùgbọ́n ọlọ́mọ gẹ́ni kè wọlé ọkọ àwọn àáfàá lọ́nà tá a lè gbà fẹ́ ọ̀pọ̀ kódà àáfàá wo ní sọ̀rọ̀ fíkì sunna Abu Malik Kamal ibn Sayyid Salim òun náà máwọn ọ̀nà yẹn wá nu tíra rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ tó dáa jù òun lè tá a sọ tán yìí tá a lò fọmọ tí yé bàlágà ká lọ bá wàlíyù ẹni tó jẹ́ wàlíyù ọmọ obìnrin tí ò tí ì lọ ilé ọkọ yẹn tọ́jọ́ lọ́mọge yẹn jẹ́wọ́n mi rò pé tá à ń sọ yàbí òye sẹ́ẹ̀rì yẹn dẹ̀rẹ̀ wàláhì ọkẹ́ máa ń le lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ni sẹ́ẹ̀rì yẹn gan ló lóore jù èmi ti láwọn experience kan pẹ̀lú àwọn ọmọ ìyàwó kan tẹ́ pé wọ́n lọ bá bàbá ìyàwó wọn direct àlámọ̀rí yẹn ti lọ rọrùn jù either yes or no ni tó bá jẹ́ no ó tètè find the way rẹ tó bá jẹ́ yes ó free àti máa lọ lé wọn ẹ máa sọ̀rọ̀ direct kí bàbá kan tó ṣe yes kóun fẹ́ kọ́ fún un yóò ti ṣèwádìí nípa rẹ̀ jẹ́ èso tọrọ fún ọ
ó free ẹ̀mí wà fún ẹ̀rí dájú àti mo lè gẹ́ẹ̀tì nọ́mbà yín sà bó ṣe sẹ́ndì sí ní WhatsApp ojoojúmọ́ lọ́wọ́ sẹ́ndì mẹ́sẹ̀jì sí ẹ̀tọ́ sẹ́ndì sí ìjẹta tó mẹ́sẹ̀jì ẹ̀kọ́ tí wọ́n ké nàwáyé tù fárílà nìka ìlójú ọmọ sẹ́ndì mẹ́sẹ̀jì irúgbàléyà ìtúnu àìlọ́lọ́ yìí ọ́ sẹ́ndì sí ìjọ ọ̀túnú ó tó dijọ́ kejì ọ́ sẹ́ndì sí ìjọba sọ pé mo kẹ̀ ní kí n tó ọ̀rọ̀ sísà náà ni wọ́n ní pé ìmọ̀jọ́ wo ni ìyẹn máa ń rọrùn tá a bá lè ṣe bẹ́ẹ̀ yẹn lọ dáa jù láì ní tí ìbọmọ obìnrin gan sọ̀rọ̀ èèyàn lọ bá bàbá rẹ̀ ọmọ yín obìnrin báyìí ó lè lọ́mọ obìnrin tó pọ̀ lágbájá báyìí tó ń ṣe NC lọ́yọ̀ọ́ tó ń ṣe kọ́ọ̀sì báyìí microbiology sótìyé òun ni mo fẹ́ fẹ́ torúkọ rẹ̀ ń jẹ́ sista lágbájá báyìí òun ni mo fẹ́ fẹ́ ọmọ yín báyìí tó wà ní LAUTECH tó sì yé tó ń ṣe medicine tó wà ní 300 level òun ni mo fẹ́ fẹ́ sincerely ìṣùgbọ́n wọn náà ẹsẹ̀ rẹ lómi tó gọ̀ wọ́n fẹ́ fẹ́ ìwọ nìkan lọ dáná wọ́n tẹ̀ kéde dèrè ní ọ èèyàn bú ni ọ ó ti wà olú bàbá tó fẹ́ fọ́mọ rẹ̀ ó ti mọ irú èèyàn wo irú àwọn wo ló lè rí tí ó pọ̀ ọ lé so ti yé ní ìsìn ìgbà mi ò tẹ́kọ̀ lómi nǹkan fẹ́ lè sọ ládàá lórí gbẹ̀tọ́ bá wẹ̀ ń tọ́tì rẹ̀ ẹ máa bá àárín èèyàn dáadáa Allahu Akbar ọ̀dà á ṣèwádìí ọwọ́ àwọn èèyàn àrídìmọ́ ni gangan gbà míì a máa jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì ò tètè click èyí ò ń dáa pọ̀ tó yẹ pé ẹni tó jẹ́ ó lè má jẹ́ bàbá ìyàwó wàlíyù ọmọ mi ó lè má jẹ́ bàbá rẹ̀ ló ń gbé kọjá pọ́dọ̀ àwọn guardian ló ń gbé guardian rẹ̀ a lè lọ bá tó bá yẹ kárí bàbá rẹ̀ òun ni ó wà nẹ́tíwọ́ọ̀kì wa bàbá ẹ̀ lè ti kú kọjá pé àwọn kan ló ń gbọ́dọ̀ wọn èyí ò ní ṣẹ̀rí àfaramọ́jù ẹni tó jẹ́ pé òun ni ó fọmọ lọ́kọ ká lọ ṣe kìtìbọ̀ ọmọ ìlà wàlíyà túrú ẹni tó já sí pé òun gangan ni ó fi lọ́kọ èyí ò dáa fọmọ tó jọ́ lọ́mọdé àwọn ni wọ́n wà á pọ̀ ọmọ yẹn even tó yẹ pé náà ṣẹ̀ríà dáadáa a lè lọ ilé wọn ọmọ yẹn lè múra ní ìmúra simple dress jẹ́mọ́ ẹ̀ gbọ́ dáadáa o simple dress tí mo mí gan ni pé kò ní lo hijab jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi dáadáa so ti yé ẹ máa gbọ́ mi o ọmọ tá a fẹ́ fẹ́ yẹn gan tó yẹ pé lóòótọ́ bàbá ẹni ìfẹ́ fẹ́ ọmọ mi ó lè lo scarf lásán kì í ṣe pé yọ̀wọ̀ àwọn òwò ẹ̀ mọ́ sí mi gbọ́ o tẹ́ pé even gan ó rojú ẹ̀ mọ́ díẹ̀ bí ọrùn rẹ̀ gan I'm telling you ó sì lè jẹ́ pé yóò lo ìjáàbù rẹ̀ náà tó rojú rẹ̀ àtọwọ́ rẹ̀ sọ fẹ́fẹ́ lóòótọ́ ni bàbá ẹ̀ lè fọ́n píṣọ̀ rẹ̀ pé píṣọ̀ rẹ̀ tó bá rí pé ìtorí yóò tó wò dáadáa wo tọ́tí ọlọ́run ọtẹ̀mí kódà tó bá ń bojú tẹ́ pé ọfẹ́fẹ́ tọ́ lọ ìbáwọ́ ni pé ẹni ìfẹ́ fi ọni síjú fún yọ́ dẹ̀ síjú fún ẹwà wojú ẹ̀ tọ́ bá sẹ̀ ní ó wọ̀ tọ́ bá rí lọ́la ò lè mà póhùn lórí ìwọ ló ní problem ìwọ lọ́mọ ẹ print rọ́ káàkiri ó lè dá mọ̀mọ́ tó bá dọ̀la tí ọba sálámà sí ọ̀dí mọ̀ póhùn gan lórí èyí ò lọ dáa jù ká ṣe kìtìbà ọbẹ̀ ìlà wàlíjìá ìyẹn ni step 1 tá a lè lò step ẹlẹ́ẹ̀kejì tá a lè lò òun ni káwé ẹni tó máa jẹ́ wá sítọ̀ láàrin àwa àti obìnrin yẹn èyí ń wá pọ̀ kódà sẹ́yìn pàánà bí àsálà nígbà tó fẹ́ mọ́ Habiba ọ̀ràn yẹn lọ ní tú ọba Nàjáṣí dẹ́sẹ̀ tí pé mọ́ bíbá kìí sọ ọlọ́mọge ìyàwó Aisha nìkan lọ́jọ́ ọlọ́mọge tánà bí ìfẹ́ ní òní jẹ́ ká lè máa mú kéèsì ànàbí wà púpọ̀ ànàbí ọ̀fẹ́ kọjá Aisha tọ́jọ́ ọlọ́mọge kan ṣùgbọ́n tẹ́ ẹ bá wo bá nàbí àti ìyàwó Khadija gan ṣe fẹ́ra Nafisa bintu Muniya tọ́jọ́ rẹ̀ ìyàwó Khadija ńlọ́jẹ́ wá sítọ̀ láàrin wọn júlù àwọn ìyàwó ànàbí wá sítọ̀ mọ́ wà sẹ́rọ̀ ẹ̀káwà náà mọ́ sẹ́rígbà míì ẹ̀ ń bá serious tí wá sítọ̀ bá wà gan láàrin ọkùnrin sóbin a máa ṣó ìtìjú ẹni dẹ́lẹ́kejì sẹ́rí Ọlọ́run dá wa pé jura wa lọ wàlẹ́ àfáà mi ọfẹ́fẹ́ ìsà ń bá sọ̀rọ̀ bó ṣe ń bá sọ̀rọ̀ gan ó lè ti dànkára kò lè control sexual ọ̀jẹ́ tí sábà tó wá gbé ní ìdáàmú pé ẹ̀yin náà ti ẹ̀wò sí irú yín lẹ́rù pé mo lè fẹ́ irú yín sí mi ẹ̀mọ̀ tí ẹ̀ rí mi ẹ̀mọ̀ tí ẹ̀ mú mi cheaply gan o àfáà lè dákú ó lè máa sunkún jọ nítorí Ọlọ́run wàláì mo ti fẹ́ kú ọdún kejìlélógún tí mo ti ń ṣe ìsìkára jọ nítorí Ọlọ́run wàláì mo nífẹ̀ẹ́ àfáà lè dákú kí lẹ́bí ṣeré ẹ̀ lọ́dọ̀ ẹ̀kọ́ tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tó sì ń sun ẹkún tí àfáà bú sí ẹkún gidi ẹ bá ń bẹ̀ nítorí Ọlọ́run wàláì mo ti ṣèwádìí pé wọ́n lọ́mọ dáadáa ni wàláì mo ti fọkànbalẹ̀ pé yọ́ gba ẹjọ́ nítorí Ọlọ́run so tọ́yẹ́pọ̀ rẹ̀ kan lọ bá ràn lọ àbẹ́ nìkan tọ́yẹ́pọ̀ nílà àkáì dáadáa ìgbà tí ọba ìwà fún ọ láǹsà yóò ti bomi là kọ́ mọ́ bá a dákú kò ní fẹ́ kọ́ kí ní ó gbé ọ yáà ní pé mo ti rí sísítà yẹn náà dóòkè ṣe pọ́n tí ì láàfà bẹ́ẹ̀ ọ̀dọ̀ yẹn kí mo observe ni pé wọ́n lè consider yín later but for now wọ́n ní ọ̀sọ̀rọ̀ ọ̀bẹ ọ̀dọ̀ yẹn kò lè consider rẹ o yóò sábọ̀ bomi là kọ́ ọ má fi lọ gan mọ́pọ̀ ná ṣùgbọ́n tó gbé lọ fúnra rẹ tó gbé ọ ní ìdáhùn àáfà ọ̀kadà lè gbá kó bí wọ́n ti ń ronú lọ pé àwọ̀ Ọlọ́run ọmọ tó dáa tó báyìí ní ìwà sọnù báyìí irú kí lélẹ̀ mọ́mù tèmi máa yóò délé gan-an wọ́n mọ̀ rò pé àáfà kí láadé ṣé ebi ń pa yín ni kí ló ṣẹlẹ̀ sí yín kéèyàn ò tún lọ wá sítọ̀ ń gbà mí ó máa ń má pọ̀nlé dání fún wọ àti fún kéde o
obìnrin yẹn gan. ẹlẹ́kẹta àáfàá láàrin nínú àwọn sálàf tó jẹ́ kí wọ́n fẹ́ fẹ́ obìnrin kódà ìyẹn àáfàá onítúfàtòlà arus alistambuli ó kó àwọn àfárù àtọ́pọ̀ kódà ó tún mú kan nínú àwọn sálàfù àtọ́já sí obìnrin sọ fún wípé ọ̀ràn àyàn sí ó tún ìyẹn ló common láàrin wọn kan ló wá sítọ̀ yẹn gan ló ṣe kí ni o ló common ṣùgbọ́n láwọn cases kan lè warrant tó yẹ pé wọ́n bára wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́ kọ̀rọ̀ gbọ́dọ̀ jẹ́ bílẹ̀ kálúwà lójú táyé àwọn èèyàn sì gbọ́dọ̀ mọ̀ sí pé lágbájá fẹ́ lọ bá lágbájá àfáàyè ní kẹ́rin náà sọ ọ̀ràn èèyàn sí obìnrin wá ní pé òun gangan mo fẹ́ kọ́ wá sọ mo fẹ́ mọ bó ṣe mọ̀rọ̀ sọ mo fẹ́ mọ bó ṣe lágbè kalẹ̀ ọmọ ràn èèyàn sí mi gangan ni kọ́ wá ọ̀nbẹ́ni tí làtúfà tó làrú ó sì padà lọ fúnra rẹ̀ ó sì padà gbà pé náà ní ìsìnkú rí pé làákàyè rẹ̀ pé ọ wà ń bẹ ọ̀nbẹ́nu obìnrin lóòótọ́ tẹ bá ràn èèyàn sí kò ní tẹ́lẹ̀ pé ẹni káfà gangan wá ọ fẹ́ wò pé torí yóò ti àwọn pẹ́ṣẹ̀ kan sí ọ wàláhì ó súnmọ́ kó o fẹ́ẹ̀lì pé àfà iṣẹ́ wo lẹ̀ ń ṣe ọmọ ìlú bo ni yín ìyàwó mélòó dádì yín fẹ́ ìyàwó mélòó mọ́mí yín ní lẹ́yìn ìgbìnní kan tẹ́ ẹ bá fẹ́ mi ní ìsìn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ bó lẹ ti fẹ́ mánéjì ẹ̀ mo máa ń tọ̀ lé o sẹ́yìn fẹ́yàwó tí ń tọ̀ lé lápẹẹrẹ ó lè mo ti rí kan nínú àwọn ọmọ tẹ́mi gan kan kéwúrí tá a ní kékọ́ àtàfà kan fẹ́ra wọn lọ́ba ti àwọn ọ̀rọ̀ kan sí àṣẹ irọ́ ló fi ń pa ọ fẹ́ wò pé irú èèyàn wo làáfà yẹn ọlọ́run ní káfà yẹn ọ páàsì ó ní wàláhì òun fọlọ́run búra gbogbo tó ń sọ òun ibẹ̀ òun kẹfẹ́ wò sẹ́ẹ̀lì ní sùúrù obìnrin ilé tí ó tẹ́sí ẹ pé mo máa ń tọ̀ lé o ọ̀bùn ni mí o sẹ́ẹ̀lì mánéjì ní báyìí sẹ́ẹ̀lì pé gbà mí wàláhì sísà tó ti rò pé ọ fẹ́ kú nítorí ẹ̀ tó ní wàláhì pọ́blẹ́mù kan náà mú ní sẹ́ẹ̀lì pé mùsàlámọ́ wọ́n sọ fún àdébẹ̀ kò ní pọ́blẹ́mù mẹ́ta mo máa jowú ọ̀dẹ̀ parọ́ lóòótọ́ máa jowú mo ti dàgbà ọmọ mi dẹ̀pọ̀ ànábì ní gbogbo eléyìí èsì problem sọ̀rọ̀ wù ábẹ̀ lọ́hùn ọmọ rẹ pọ̀ àwọn ọmọ rẹ ọmọ mùsùlùmí ni wọn ọmọ mi náà ni wọn á tọ́jú wọn ó ti dàgbà ìwọ́fẹ́ àárín yẹn lẹ̀fẹ́ mi ànábì dẹ̀fẹ́ sallallahu alaihi wasallam jẹ́mọ́ sọ yà bí òye ṣùgbọ́n àwọn problem mi wà tó jẹ́ pé obìnrin mi lè ní tọkàn sẹ́mi ọlọ́run ẹ̀jẹ̀ fún lápẹ̀rẹ̀ àfa ẹ̀yin lẹ́lẹ́fẹ̀ mi ò mọ oúnjẹ ṣe o someone like me ní ìsèmi like oúnjẹ ń tèmi so ti yé ní ìsìn kí àwọn mi á lóhùn ọmọ oúnjẹ ṣe èmi kí máa ránjẹ jẹ́ ń ta I'm not used to it láti kékeré wọn fi tírẹ́nì wá ń lé tiwa àádáná ń lé ni máa ra lẹ́yìn bóyá mo lè ra búrẹ́dì mo lè ra bóyá ìgbọ̀n sàbáwọn nǹkan bí àgbàdo àwọn dùndù àwọn irú nǹkan báwọn occasionally jẹ́ kí àwọn máa ránjẹ jẹ káàkiri kọ́ wá fẹ́ wò pé àáfà ẹ̀ ní bínú o gbogbo eré àmọ́ ti good tí n bá ṣe ń jẹ iyọ̀ máa já ní o màá lọ sí ń ṣèkára lórí ẹ̀ ní ṣèkára ò ní wọ́n táyé parẹ́ àfà tó pọ́blẹ́mù tèmi lélẹ́yìí o obìnrin mi lè tẹ́sí ẹ̀ wò ọ fẹ́ wo bó ṣe nílà káìsì mọ́mí mi wọ́n ti dàgbà mo fẹ́ mú wọn sọ́dọ̀ ṣe máa lè gbà mí bẹ́ẹ̀ mọ́mí mi dẹ̀rẹ́ wọn lè jáde wọn ní partial stroke ṣe lè aláwọ̀ ní tí ìjẹun lọ́kọ láti jọ ẹni tí ó bá fẹ́ mi yóò fẹ́ mi àti kíni o mọ́mí mi ṣé agbára náà lọ́rọ̀ pé ìwọ ọlọ́run mo gbé nítorí fẹ́ yẹ oní stroke mọ́ ọmọ sincerely obìnrin mi yóò fẹ́ pé ìwọ gan ni ọ wá yóò dẹ̀ ní pé sàdéhùn fún mi pé àwọn tó bá jọ máa sọ̀rọ̀ síkírìtì mi ti bá sọ fún ọ ò ní túta tó o bá lè fẹ́ mi bẹ́ẹ̀ tó o bá lè fẹ́ mi jazakumullahu khairan ìwọ tó ọjọ́ kan ìbẹ̀rù ọlọ́run àwọn kéèsì kan sẹ̀ láì pẹ́ pé ọ ń bẹnu àwọn ọmọ ìyá wọ́n sàdéhùn fún mi pa àwọn ọ̀fẹ́ pẹ̀lú àwọn nǹkan kan tó ní tó máa fẹ́ tán wọ́n wàá dànù pẹ̀lú wa pẹ̀lú ṣòro rẹ̀ a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run lórí gbogbo eléyìí so ìdá tá a bá wò ó àṣà tiwa ọ̀nà tán máa ń gbà fóbìnrin Yorùbá máa ń sábà trọ́ọ̀sì tọ́jọ́ má láàrin nàyẹn púpọ̀ sẹ́yìn tá a bá wo ibi àṣà Yorùbá pẹ̀lẹ́ sí ń bẹ̀ wọn kò sí pọ́blẹ́mù ń bẹ̀ yes or no èyí ò kò àṣà àtẹ̀sí ò ní pọ́blẹ́mù ń bẹ̀ wọn kéyìn ìbùdó tí ní Yorùbá tó dá a lẹ́rí àwọn débi wípé tọkọ àti àwọn bá ní clashes táwọn fẹ́ẹ́ jẹ́ wọ́n ń tala láàrin náà irú ẹ̀ṣẹ̀lẹ̀ sí kan nínú àwọn sísà kan láìpẹ́ yìí wàláì ọlọ́nkẹ́ gbàdúrà rẹ̀ pé àwa kan dìde sí she will have been consumed. mo kẹwàá njọ́ kan tí mo kẹrin rántí pé Yorùbá máa ń ṣe kíní ìkọ̀tà kẹ̀sì jẹ́mi náà bí tala láàrin náà láàrin yín tutorial center làwọn ti pàdé nígbà táwọn fẹ́ ṣe jáàmù tutorial center ẹ sì fẹ́ ra yín náà ẹ sì ó ní wàláì kò jù wá lọ kò sá láàrin náà kankan no wonder ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí
wọ́n ní challenges tó pọ̀ ṣẹ́rí there's something I've observed tẹ́ ẹ bá róbìn àtọkùnrin tẹ́ kí wọ́n fẹ́ra wọn téèyàn bíi 5 10 15 ogún tán mọ̀ sí ọkùnrin máa ń ronú kó tó di pé yóò take step ọmọ iye àwọn tóun tọ̀ pé àbúrò dádì mi ustaasu wa tán kọ́ wa nílé kí ó níwòrò ustaasu wa ti muslimu ustaasu wa ti ọjọ́ ustaasu wa ti challenge ó tún rántí pé àmírù wa ti ìgbà táwa secondary school àmírù wa ti kinní kan àbúrò dádì mi kan kinní kan ọkùnrin náà mọ̀ wá rò pé tó bá di pé wọ́n ní problem lónìí ọkọ rí phone number ustaasu wa ti muslim ìwọ ọlọ́mọ ẹ̀ ti sọ fún ustaasu muslim ó tún rí ti ustaasu ìwòrò mọ́ tẹ́ èmi nìkan tán àbúrò dádì wa tàpátá sincerely yóò ronú kó tó take step ṣùgbọ́n mọ́sí àwọn dábẹ́ ní ìsìn wọ́n pàdé tutorial center wọ́n pàdé ní jam center wọ́n pàdé níbì kan wọ́n fẹ́ra wọn lọ náà nù ọ̀pọ̀ náà àwọn tán lò jáàbù o ọ̀pọ̀lọpọ̀ tábà láwọn máa gbọ́dọ̀ train wọn pé wọ́n bí ṣe kíní public consumption tí ó gba yọ̀kẹ̀ mọ́ ọ̀rọ̀ níbì kan o ó yẹ ká train àwọn ọmọ wa àtàwọn àbúrò wa àtàwọn ọmọ tó wà ń kọ́ sọ́ọ́dì wa débẹ̀ ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ní problem lẹ́ni ìmọ̀ràn recent time ọmọ kéèsì divorce 3 tọ́jọ́ pé irú tó ṣẹlẹ̀ yìí náà lọ́nà tàgbà fẹ́ra wọn tàbí kán máa fẹ́ra wọn true obìnrin kan tó wọn gangan ọ̀gbọ́n kankan yé tẹ́ pé gídá ẹyẹ ṣe kí ni o ẹyẹ fò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin tẹ́ òkè kékeré àwọn náà tún sàlánì nà fòbìnrin ẹgbẹ́ wọn ìwọ ọmọ 21 tó ti gbọ̀n dáadáa tó ti jà lẹ́nu ọmú ó tún ṣe middleman fún ọ̀rẹ́ rẹ̀ bíi 4 5 ọ̀pọ̀lọpọ̀ àfáà náà sì máa wóbìn tí ó cheap báwọn tẹ́ kí wọ́n kẹ̀kẹ́ tó máa tó fẹ́ tó jù sínú dustbin náà wọ́n tó jù nínú dustbin ìyẹn nídìí kéèyàn bẹ̀rù Ọlọ́run fa ìdán àṣà Yorùbá lórí alárinà pẹ̀lú tẹ̀sìn kò ṣe kí ni jàmọ́ o kọ̀tàkùrà wọn ń bẹ̀ wọn ẹja fìyẹn lẹ̀ ọ̀rọ̀ àlìbàkárà ọ̀rọ̀ kóbìnrin ó wọlé ọkọ lẹ́yìn tí ò ṣe sìnà rí kí obìnrin ó wọ ilé ọkọ lẹ́yìn tí ò ṣe kí ni o tí ò ṣe sìnà rí ìtẹ̀sìn preach òun ni pé gbogbo ọmọ tí èbá ṣe kó ti délé ọkọ rí tó jẹ́ divorcee àbí widow ọmọ tí è lọ ilé ọkọ rí tá a bá ń sọ̀rọ̀ bíkírù ṣe rí ìlọ́pàá tó yẹ pé ìgbà míì àwọn ìdájọ́ míì àwa tá a já fọ́kẹ̀ mọ́ a máa pẹ́nu sọ̀rọ̀ ká mọ́ sọ́ọ̀yàn lẹ́nu sẹ́yìn pé nù ṣẹ̀ríà ìdájọ́ bíkírù ó yàtọ̀ sí fẹ́ yìí téèyàn bá fẹ́ obìnrin tọ́jọ́ lọ́mọge ọ̀sẹ̀ kan ló fi stay pẹ̀lú ẹ̀ tó o bá ẹ̀sẹ̀ fẹ́ tó bá jẹ́ adélébọ̀ ọjọ́ 3 ni jẹ́mọ́ ibo láwà àgbédàjọ́ lé lórí sórí pé kè lọ ilé ọkọ rí ni àbórí pé ọkùnrin èrè òwò rẹ̀ rí àjẹmọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé ibi tíṣẹ̀ rí àgbàlérò pẹ̀lú bíkírù òun lobìnrin tí wọ́n rí òwò rẹ̀ rí torí pé ìzálátùlìbàkárà náà mínàlì mùṣkílà àti jẹ́ pé kéèyàn jábàálẹ̀ lára ọmọ obìnrin tí ò ṣe sìnà rí kèé ṣe gbogbo èèyàn ní máa rọrùn fún jọ́ kan jọ́ méjì jọ́ 3 mo ti rí kan náà àwọn ọmọ tá a kọ́ rí wà láì tó ti ń rò pé ǹjẹ́ nǹkan ò ṣe àfọ òun báyìí tó fi send message wa pé akúra mọ̀ ní àfọ òun àfọ ò lè ṣe àfọ sì ń bẹ̀rù ní àfọ ò ṣe sìnà rí òun náà ò ṣe sìnà rí àwọn méjèèjì ọ̀dọ̀ Ọ̀yọ́ ni wọ́n ò lẹ́sìrẹ́ǹsì wọn ọ̀dẹ tó ń béèrè lọ́wọ́ àwọn tọ́mọ ti jẹ́ senior colleague kan láwọn lóye wàhálà ìjọ kìíní àfàbáfẹ́ àtẹ́mù sísọ parí kíní wọ́n lọ́ mọ́ wà dára àbí wọ́n lọ́ kí ló ṣẹlẹ̀ tani ó wà kọ́ voice out ìyàwó lọ́kọ́ voice out ẹ̀ sànú àwọn wàhálà àwọn ọmọ rí nǹkan kan ṣe láti jẹta eré ni àwàdà ọ̀yà lọ́wọ́ àfàkọ̀sáré wa bá wọn báyìí àbá àgìlọ ọba sọ nǹkan kò sí ọ̀dà pé ọ̀dà ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí fọ́múlà báyìí fọ́múlà báyìí fọ́múlà báyìí àfà wàhálà ìbí wọn ṣe rí bí ọ̀nà ṣe mo ní kò tí ì túta ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni òun roko lọ́wọ́ padà àfẹ́ ìsì ẹ̀ láìpẹ́ yìí sincerely ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àti pé ìwọ tó bá fọ́lọ́ ọmọge mọ́tò ọkẹ́jọ́ kan tó travel lọ só ti yé lo ọ̀sẹ̀ kan pẹ̀lú ẹ̀ tó fi já sí pé kí ni ọmọ clear ojú ọ̀nà ọmọ roko só ti yé tó fi já pé kí ni o kò ní jẹ́ pé gbọ́ wà tí ó lè ọ̀nà ó lè máa lọ tẹ̀rẹ̀rín sóyé ní ìsìn mọ́ọ̀sì àwọn ọmọ tá a lè máa kàkọ́ ọlọ́mọge pẹ̀lú pé wọn ìwọlé ọkọ kìí sọ ọlọ́mọge ti ṣẹ̀ríà so táwọn afábá ń ṣe wá àfi ká dákẹ́ ẹ̀yẹn sáàmù ọlọ́mọge ẹ fi àárín yòókù lẹ̀ fún ta ni o Allah torí ká sọ pé ẹ̀yìn ọmọge tí èsè ọ̀dà wà láàlẹ́ jama nínú ẹ̀sìn ṣẹ̀ríà fẹ́ kí èèyàn wọlé ọkọ bíkran lọ́mọ tọkùnrin kankan ò rí òwò rẹ̀ rí ṣẹ̀ríà tó wá àtàkì ládàmọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man ala jariyatayn hatta tablugha وفي رواية الإمام البخاري في الأدب المفرد وتدرك
dàkálì tó wà ní wàhùn àlìjáná kàhátà yìí sallallahu alaihi wasallam ànábì lẹ́yìn tó bá rí ọmọ obìnrin méjì tán fi bàlágà wà tó dérọ̀ká tán bá wọn lé wọ́n bá wọn nílé wọ́n à ṣe sìnà rí wọ́n bá wọn lódìdí ọmọ àwa tá a jóbi ara sí àlùjánnà náà ọlọ́run fún aṣẹ́ o àwọn ọmọ ẹlẹ́yà mi ti ya wèrè lónìí o tí wọ́n ti ń ṣe sìnà tí wọ́n ti fọ̀ wọ́n lọ bí nǹkan míì tí mi ti sẹ́yún lọ jàmọ́ sẹ́yà tó rí sincerely àrídìí ká sọ́ra ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ kàwé wọn kàwé pé náà lábí ṣe condition ní ká orí ibú tó wà ń bẹ̀ fún wa o ọmọ mi lónìí ẹja sọ tọrọ fúnra wa kọ́ parí SS3 kọ́ lọ ṣe nìkáì kọ́ máa lọ ṣe dìgírì lé ọkọ ẹ̀ ní ọmọ mi nídìí ṣẹ́ṣọ́ ọjà àwọn ọmọ háì lásìkò tá a wáyé oúnjẹ tán jẹ́ ń fà gbogbo àwọn social media ń fà gbogbo tán fojú rí ń fà ọmọ mi ìdẹ̀rẹ̀ wàlẹ́ ara ẹ balẹ̀ yọ parí dìgírì kódà ó lè ṣe master kó tó ṣe nìká ẹ stọ́dí ọmọ yín ẹ mọ̀ gbé nìkan ọmọ yẹn yọ parí NC yọ parí ND ọmọ mi bọ́yá jẹ́ ní tí lọ parí secondary school ọmọ yẹn tí yà sí tó wọlé ọkọ tẹ bá rí pé bọ́mọ eléyìí ṣe ń ṣe ó lè lọ balẹ̀ jẹ ládàá àlùjánnà náà ẹ lù ú ṣe o ọlọ́mọdé àfojú sopọ̀ àwọn ọmọ wa ọmọ tó rẹ̀ ẹ́ torí pé ọmọ yìí èso dìde ọmọ tó fi wọlé ọkọ sọ wá pa àfáàlẹ̀ ọmọ mi kò ṣe ọmọ mi ìdẹ́jẹ́ 60 years ni ọwà tí ó ti ní bọ́dì mọ́ ọmọ tó parí sẹ́kẹ́sẹ́ sí lọ wà lẹ́ ọmọ 14.5 ó ti fẹ́ ga jù mí lọ pẹ̀lú bọ́dì irú ọmọ ilé ẹ̀yẹ ìdí máa ń ra nìka ilẹ̀ láti wà ní 200 level ní NC kẹ́hìndé ṣe nìka rẹ̀ kọ́ yọ jẹ́ 16.5 àbí 17 ní ọjẹ́ gbà ọmọ ilé ti tó wọlé ọkọ ọmọ tó ti fẹ́ tóbi ju ẹ̀yìn tẹ́ bí gan lọ ọmọ mi ò lè jẹ́ pé bọ́dí lè yọkẹ̀ ti develop tẹ́ pàwọn ọkùnrin kó ti fẹ́ lè kúlẹ̀ ọmọ mi ìdẹ̀rẹ̀ ẹwà ni ọlọ́run fún lẹ́wà tó lágbára pọ̀ tẹ́yìn gọ́mọ̀ kì í máa ṣá Allahu la quwwata kódà gbọ́ àwọn àfọ́ ọ̀rẹ́ yín gan ni ó ti máa ti rí ọ̀rẹ́ yín bí mẹ́ẹ̀ẹ́dógún kó ti máa tẹ bọ́tì nílẹ̀ pé èmi ni màá fẹ́ ọmọ yìí ó ẹ̀yà ti wà ní kọ́ọ̀bù tó dá alálùbáríkà ẹ̀yà jó ètè mọ́ lò yóò tún dé wàhálà díẹ̀ kù tó ti yé ní ìṣèpé bó wà ní ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀yà àwọn sọ́tọ́ bá yá. jẹ́mọ́ tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ bàkárà yẹn ẹ̀sìn fẹ́ kọ́ ọmọ wọlé ọkọ lódìdí torí pé òbí tó bá rí ọmọ méjì irú ẹ̀ ànábì lájọ àlùjánnà ni bí ìka méjì báyìí lásùmọ́ra wa sallallahu alaihi wasallam. tẹ́ ẹ bá wá wo àṣà ti Yorùbá ọmọ tí ó bá wọlé ọkọ pẹ̀lú ìbálé wọ́n ò ìyẹpẹrẹ ní fọ́ọ̀mù àti fún fámílì ẹ̀ ọmọ yẹn wọlé ọkọ báyìí àwọn bàbá ọkọ ìyá ọkọ tó máa ń wá láyé ẹjọ́ ọ̀nù bóò ni ṣe ó pé odidi ọmọ ni torí pé wọ́n láròkò tí wọ́n paránṣẹ́ ń jọ́ kejì tó bá jẹ́ pé odidi ọmọ ni ìsáná tó pé àgbọn tó pé ẹ̀yìn gbogbo nǹkan tó sàpè tó pé wọn ó kó ránṣẹ́ lé wọn tó bá jẹ́ pé ọmọ tó yẹ kí wọ́n ti yọ jẹ̀rí kódà kọ́ jẹ́ ẹ̀kan kòròfó ẹyin kòròfó àgbọn kòròfó òsáná gbogbo nǹkan kòròfó wọn pàròkò rẹ̀ sẹ́yìn pé tí Yorùbá tó wá lé ń bẹ̀rùn ṣẹ̀rí àtakòyùn kí ló fà ó mú ìhánà dání ìhánà ní yẹpẹrẹ disgrace torí pọ́ ọmọ mi jẹ́mọ̀ sẹ́rí ọlọ́mọdé kí àdánwò ọ̀sẹ̀lẹ̀ sí kankan náà àwọn ọmọ wa wà lẹ́ ọmọ mi kì í sọ ọmọ ẹbú ó lè jẹ́ raping ó lọ lọ́dí dẹ́mbì kan náà rape ẹ̀ ṣérú ọmọ eléyìn ẹ̀dà fagility padà sí la ẹ wá pàrọ̀kọ̀ òbúrán sẹ́ńjọ́ kejì àwọn òbí ẹ̀ mọ́pọ̀ àwọn èso ń sìnà ṣùgbọ́n kí náà fẹ́ fi fọ̀ mọ́ kò lè yé ẹ̀yìn àwọn náà mọ ibi tí ọ̀bẹ ti bá so Islam wà rè ọgbà pé ẹ nídìí kẹ́ ẹ yẹpẹrẹ rẹ̀ torí kó ṣe kíni o ó ti ṣe sìnà kí ni Islam tó ti takò à ń pàrọ̀kọ̀ òbúrán sẹ́ yumkin antekuna kọ̀dí taubatan nasuha ó lè jẹ́ pé irú ọmọ yẹn ti túbá lọ ọ̀dọ̀ Ọlọ́run ìtẹ̀yìn bá ti túbá Ọlọ́run ìrànyàn létí ẹ̀ mọ́ ọmọ ṣe sìnà lóòótọ́ ìwọ̀n lè ti sẹ́yún bí ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún létà ìdáyà débá ọdẹ túbá lọ ọ̀dọ̀ Ọlọ́run ọdẹ sọ fọ́kọ rẹ̀ tó fẹ́ fẹ́ mi ò sì bá jẹ́ o lóòótọ́ mi ò délé ọkọ rí bẹ̀ nígbà tá a wà ní campus kọ́lọ́wọ́n sàánú mi mo máa ń jaréètì kíní o kódà ìmẹ́jọ ọmọ sẹ́yìn o ṣe máa fẹ́ mi àáfàá lóhun ọ̀fẹ́ o ọdẹ túbá lọ ọ̀dọ̀ Ọlọ́run kílẹ̀ tó fẹ́ pàrọ̀ kò búrọ́sẹ́ lọ lé wọn sí sẹ́yìn pé tí Yorùbá tó ti lé ń bẹ̀ wọn níbi pé kọ́mọ wọlé ọkọ as a virgin ọjọ́ra wọn àbí ọjọ́ra wọn ṣùgbọ́n bí ká máa pàrọ̀ kò bú Islam ò ṣe kí ni o kọ̀ọ̀rọ̀ yín láàrọ̀ kò bú ṣùgbọ́n kẹ́ ẹ wá appreciate àwọn òbí ọmọ Islam ọ̀tako torí pọ́lọ̀ nǹkan appreciate wọn pẹ̀lú àlìjánnà inshallah jẹ́mọ̀ sóye tẹ́ ẹ bá fi láì pé mo ti gbọ́ kan nínú àwọn ọmọ ìyá wa tó fẹ́ sísà kan tó jẹ́ pé àáfàá yẹn wà surprised pé ọmọ tó lẹ́kọ̀ọ́ dáadáa báyìí tó lẹ́wà báyìí òun tó wá bá lódìdí ọmọ ẹ̀yin òbí òun promise lóṣooṣù wọ́n mọ̀ sẹ́ndì iye owó báyìí sákàǹtì yín kọ́ máa jẹ́ compensation pé ẹ̀yin lẹ train ìyàwó òun owó ọlọ́ọ̀ni ọ̀sán yín lẹ́sàn lálìjẹ́ náà o ṣùgbọ́n wọn mọ̀ tóun ó fi kú
èyàn bẹ́ẹ̀ nígbà míì tí lóyìn bá kọ́ńdọ̀ èèyàn lè ṣàdéhùn ronú kó tó ṣàdéhùn so ti yé ọbẹ̀ tà bóyá bí ẹ̀kọ́ kan bóyá gbà tún àwọn iléyà kọ́ ọlọ́dọ̀ fún 100,000 tó bá lágbára ẹ̀ bóyá gbà iléyà kọ́ ra màálù lọ ẹ̀kọ́ kan bá kọ́ ọlọ́mọ sáká lóṣooṣù ọ̀dà wọn níjọba fẹ́ yàwó kejì kẹta sóòtò máa sanrú ẹ̀ náà lọ ṣe làákà ìkó tó máa sanwó wèrè kan lọ ọ̀dà lè rẹ̀ rú o ẹja fìyẹn lẹ̀ tá a bá wo bí ọ̀rọ̀ nìka nínú ṣẹ̀ríà a èé fi agídí mú ẹnìkan pé ẹni tó gbọ́dọ̀ fẹ́rẹ̀ lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ bá kú tó bá ti parí ìdà tó bá wù ó lè fẹ́nu fámìlì ọkọ tó bá wù ó lè lọ fẹ́ ń ta ṣùgbọ́n náà àṣà Yorùbá máa ń súnyàn lópó jẹ́mọ̀ sẹ́ gbọ́ mi yé Yorùbá máa ń ṣe kí ni o wọ́n máa ń sún obìnrin lópó èyí ọ̀bá lánàá tọ́lọ́run àṣà àtẹ̀sìn wọ́n forí gbá níbẹ̀ yẹn torí àsìkò káfíbẹ̀ yẹn lẹ̀ ibi ọ̀rọ̀ ìdáná afẹ́fẹ́yàwó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú máàrù jàmọ́ ẹ̀jẹ̀ ẹja gbọ́ dáadáa ẹ̀sìn àtàṣà forí gbá láwọn àárín kan bẹ̀ yẹn nínú ṣẹ̀ríà àìfẹ́ obìnrin ọ̀fẹ́ àìsí ìfi obìnrin jìrọ̀ obìnrin nìkan ò lè sì dọ̀ ìwọ fẹ́ àbúrò mi lóbìnrin èmi ò fún ọlọ́mọ rẹ lóbìnrin ọ̀wọ́n tá a fi ṣe dáórì nà owó orí nu ìyún ọba ṣẹ̀ríà mu nínú ṣẹ̀ríà mo fẹ́ fẹ́ àbúrò rẹ ìwọ náà fẹ́ fẹ́ àbúrò mi ọ̀ranyàn ni kémi ó fún àbúrò rẹ ní máàrù ní lẹ́fù tọ́lọ́run bá bòmí láṣìírí mọ́ ọ̀ranyàn ni kíwọ náà fún àbúrò mi tó fẹ́ fẹ́ ní kíni o máàrù bọ́lọ̀ bá ṣe kíni o bó bá ṣe bí ọ ní ntẹ́ ẹ bá jọ sọ èmi fẹ́ fẹ́ àbúrò tiẹ̀ ó ní tóun fẹ́ ni pé kí n bóun ra láptọ̀pù kó ní odidi kùránì mẹ́ṣáwí sùdáìsì àti àáfàá mi lórí àbúrò tèmi lọ́kẹ́ tóun fẹ́ ni kọ́ ra mọ́tò fóun só ti yé sẹ́ǹkọ́ yàtọ̀ síra wọn ó fún kálukú ní tó béèrè ni kìí ṣe pé a wà á fi obìnrin jìrọ̀ ṣé ẹ wá rí nínú àṣà Yorùbá wọn èèfẹ́ obìnrin náà lọ́fẹ̀ẹ́ nínú àṣà Yorùbá ṣùgbọ́n tí Yorùbá kìí sowó orí obìnrin lọ pàtàkì ju tẹ́bí ọgbà lọ jàmọ́ ìjọba gbàrin iye ṣé wá láàrin náà ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá sọ́ra àwa náà ní problem kódà ọmọ ìyá wa kan jọ sọ̀rọ̀ láìpẹ́ yìí mo ní mo ní bóyá àáfà ò tí ì rí family wọn control mo ní ṣùgbọ́n èmi máa ń wà surprised fọ́pọ̀lọpọ̀ àwọn tán dàgbà tán fi bí ọmọ tó lọ ilé ọkọ tán sì láwọn tí ń ṣe súná yìí kọjá ọdún 5 ọdún 10 ọdún 15 tí wọ́n wà ní influence kankan family wọn pé sincerely shame on them ẹ jẹ́ ká bára sòótọ́ ọ̀rọ̀ ṣé ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá sọ́ra ní káàtì rọrùn láàrin àwọn ọmọ àwa là ń tẹra wá jẹ lónìí ìbẹ̀rù Ọlọ́run ló kù ká mójútó àwọn ọmọ wa àwọn ọmọ bára wọn sùn lọ ẹ̀rí àjùwọ̀n high school lóògùn state tí principal obìnrin conduct virginity test fáwọn ọmọ ss1 nínú àwọn ọmọ 300 ó lé 38 wà virgins àwọn ọmọ ss1 ní àjùwọ̀n high school lóògùn state tòsí wambi principal christian principal ó conduct virginity test fáwọn ọmọ yẹn nínú 300 àwọn ọmọ ss1 38 ní òṣèṣì náà rí àwọn ọmọ tí ń tẹ̀sí ara wọn wò ṣé wá rí lórí pé márùn lónìí a ti ń dà pọ̀ àwa tá a wá la fẹ́ ṣe súnà náà ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣáyò báyẹn la fẹ́ mọ yí mẹ́sìn ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀sìn ni wípé ẹni tó fẹ́ fẹ́ ọmọ yín owó òfẹ́ wa á tún ní sáà sọ̀dùkọ́ọ̀tì yìí nà níhìlà àwọn àfáà ní níhìlà yẹn fárúbọ́n wàwùjú bá ní àwọn kan ní sọ̀dà kọ́tàn ọ̀rọ̀ méjì ló wáyé lórí ẹ̀ ṣùgbọ́n ètò rẹ̀ ni pé fárúbọ́n wàwùjú bá ní ẹ fún obìnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ ní owó òfẹ́ ọlọ́run ní lọ́ranyàn níhìlátàn ọ̀ranyàn ni ẹ gbọ́dọ̀ fún yẹjúsù tàjílùú wà tàjílùú ẹ lè fún síwájú kẹ́ ẹ tó rí owó rẹ̀ ẹ sì lè ṣàdéhùn fún kọjá pé ìgbà tẹ́ ẹ bá súnmọ́ tán ilé ẹ̀fún méjèèjì lọ́tọ́nù ṣẹ̀ríà ṣùgbọ́n tó bá ṣàdéhùn tó jẹ́ pé deferred payment ló fẹ́ san tọ́wọ́ aláníyàn pé òun ò ní fún ànábì ní fàwọ́ ààyè wọ́n mọ̀ kọ́kọ́ ń ṣe sìnà pẹ̀lú obìnrin yẹn ni. obìnrin tá a fẹ́ fẹ́ ni ṣẹ̀ríà ní ká fún lẹ́bùn fẹ́ ní tá a sì fẹ́ fún obìnrin ní ó béèrè ń tọ́wá láti inú ọ̀ yóò sì béèrè lànàbì lọ́sàn sọ pé obìnrin tí nìka rẹ̀ ó ní àlùbáríkà jù òun ni àìsàrùwù náà mú náà àìsàrùhùnà sọdák níbomi àkọlùhùnà sọdák
èyí tó rọrùn jù fọ́kọ ẹ̀ tó kéré tí ò múnira dání. Èèyàn fẹ́ fẹ́rù ọmọ Dangote ó wá sọ yí pé tó ní tí mo kẹ̀ nídìí ọ̀kọjá 500,000 naira wàláì kìí ṣe problem ní family Dangote. Bí ìgbà téèyàn fẹ́ fẹ́rù mi tó ní kí n mú 5,000 wá ní 5,000 lè jẹ́ problem fún mi bí 500,000 lè jẹ́ problem fún kí ni o ọmọ 500 ìlú kí ẹ ìbò kó ní kó 500 million ìlú 500 million ní owó Dangote ṣẹ́gẹ́tì ní ìsìn tó irú ẹnìkan fẹ́ fẹ́rù mi ọwá ní pé kí n bóun wá Prado tèmi gò ní kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀pù ọwá ní pé Prado mà ní ó ti sí ọkọ fẹ́ o Ọlọ́run tí ìsẹ́ni tí ó fọ́n Prado ó lè dọ̀lá kí fún ọdún tó Prado lónìí o mọ́ bí tí bá lówó Prado gẹ́mọ́ mi tí máa dà sí sùkú mi nílò dà sí Prado kọ Prada ni mo ní sórí tó bá yá ìrà Prado fọ èmi gógó Prado tó Prado yín gò pẹ̀lú àṣẹ lásìkò má béèrè Prado lọ́wọ́ mo kódà má béèrè bàjáàjì o so ti gbọ́ béèrè tí lẹ́fù mi ṣe kí ni o tó gbé tó bá jẹ́ pé Prado wá fẹ́ Ọlọ́run sọ ọkọ̀ ní Prado so ti àwọn ọmọ Dangote kọ àwọn ọmọ Buhari àwọn ọmọ àríṣe kọ́lá wà nílẹ̀ so ti gbọ́ irú mi lẹ́fù ti wà ìdébi tó béèrè o àwọn manage Land Cruiser Land Cruiser nù tá à ń sọ yìí ọ̀dà mo ti gbọ́ tó bá di last year á padà kìtìbọ̀ wáyé now ẹ wá wo bí tá a ti gbọ́dọ̀ sọ̀rọ̀ ibi tí màá ti rán ọ̀fun tó lásìkò ti pé lónìí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan àṣà tá a máa kọ yẹn òun la fún ní priority ju ń tó yẹ kí ọkọ àti àwọn gan fúnra wọn lọ ìyẹn wá ń mú ìnira dání ẹ má ṣe mistake àsọpáramù ni mi ìdẹ̀ pé ní bídíà orúfù ni àárín tó takò sọ̀rẹ́ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ó mú dọ́rọ̀rù díẹ̀ dání ọ̀fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fámìlì tá a bá wá lọ wà láì mọ́ àwọn tọ́jọ́ mọ́rọ̀ nìkan àmọ́ máa ń yìnbọn fún pọ̀ láyé mọ́ mọ́ wàhálà tèmi gan máa ṣe tó yẹ pé ìgbà míì personal money ara mi ni wọ́n bá ń búrásì fi kàn pé nígbà bá lọ bí ẹ̀mí jẹ̀mí wọ́n tún dẹ̀kù nígbà wọ́n tún dẹ̀kù náà tún wò ó tún lọ bí 200,000 táyì rántán béèrè afa ìṣẹ̀ṣẹ̀ is just coming up this money is too much kíní kan dára kẹfọ́ ọmọ ẹ̀yìn àfà ẹ máa ń láhùn pàápàá ẹ̀yìn àfà ń sókòtò fẹ́fẹ́ yìí ọ̀rọ̀ àwọn kọ́ àwọ̀ ọ̀láhùn mo ní wàláì táwọn àfà àti wàá fi ṣe wàláì àláhùn I'm not exonerating myself àfẹntí tẹ́lẹ̀ bí àrẹ bá ní problem ló ń súnà tọ́ra àwọn kan náà àwọn ọmọ ìyá wa láhùn lóòótọ́ tẹ́ kí wọ́n kẹ́ parọ́ mọ́ súnà súnà ìwọ́ tó bá ti láwọn pẹ̀lú súnà nǹkan ń ṣe ọ́ súnà ò ní kéèyàn láwọn súnà gan ló ní aláwọ́ ibi tó sì bẹ̀rẹ̀ sí ní láwọ́ ọ̀dọ̀ ìyàwó àtàwọn ọmọ rẹ ni torí pé sàárà tó lóore jù lè tó fún ìyàwó àtọmọ mo ní àwọ̀ ọ̀láhùn ẹ̀yin lẹ́rù bá aláhùn ibi tẹ́yìn fẹ́ ká náwó sí kọ́là wọ́n náwó sí ni àwọn fámìlì wa tán súnmọ́ àwọn àpáwọ̀ ọ̀láhùn kò sí tí wọ́n ṣe nínú fámìlì àwa láàspọ̀nṣọ́ rẹ̀ falila ilhamdi jama wọ́n wà á kọ líìsì ìtàn màálù nígbà lọ price ẹ̀ ìtàn màálù ètò kéré ju 25,000 naira oní 30 òróró 25 litre epo pupa 25 litre crate mọ̀tínà 2 crate kíní kan àpò ráìsì ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gba kalabashi iṣu 41 lẹ́yìn eléyìn wọ́n tó wá kọ àwọn ẹ̀yìn àfá ẹ̀ lè gbé ògógóró wá oyin kíní kan lítà ìrèké àbí àìtó gbé lẹ́yìn náà wá àádọ́ wọ́n sáà lì sí ogbẹ́ nígbẹ̀ bá lọ price lẹ́yìn lásán ó ti lọ bí 150,000 naira ọwọ́ àpò ẹrù ìyàwó kìí ṣe pé tí ìyàwó àtọkọjọ sọ pé máa rú o àwọn ni wọ́n bá yàwó kọ o wọ́n wà list ẹ̀ ìkọ́nà àwọn ẹ̀pọ̀ sáà rẹ̀ nìkí wà Ọbásanjọ́ lace ìwé tó ní jẹ́ Ọbásanjọ́ lace ìgbọ́rí láyé mi Àtíkù Gènè Yar'Adua Santana mú nírú wàhálà wà lélẹ̀ Ọlọ́run wọ́n tó kọ́ nìkọ́ọ̀bù mẹ́fà tó wá ti wọlé ẹ̀yìn àfẹ́ ìnáà mú ní 1b sí ìnìkọ́ọ̀bù tíyàwó tèmi ọmọ lò àbẹ́ tí ọmọ lò lè bàbẹ́ ẹ̀ lẹ́yìn gbòdì délé mi bóòlù èyí ó ṣe Ọlọ́run mọ́sẹ̀yàn la kú mọ́ mojú dì bóòlù ní ìsìyàwó tí mo fẹ́ ní ṣe ní máa ra nìkọ́ọ̀bù ní máa ra nǹkan fún gbòdì délé ẹ̀yìn kan wọ́n wá kọ́ gbogbo ilẹ̀kùn àáfàá níbo lòun ti fẹ́ ró wà lẹ́ ọmọ ìyá mi kan ṣe nìkan láìpẹ́ yìí mo ní àáfàá sáwà bá mi lọ́rẹ̀ méjì okun tí mo lágbára fún àánú àáfàá yẹn dẹ̀ ń ṣe mí wà láì wọ́n sì wọ́n kọ́ mo ní kí ló dé ìtẹ́ ẹ̀kọ́ ìtì pọ̀ jù sẹ́fẹ́ tọmọ ní ìtẹ́ ẹ̀kọ́ ìkọ́lẹ̀ fi tírẹ́nì ọmọ yín àgírí Ọlọ́run ní ọ̀sán yín lẹ́sàn kí lábùrọ̀ pa ọkọ ọmọ yín inú tọ́pọ̀lọpọ̀ wa náà wá fẹ́ máa ṣe nìyẹn jàmọ́ ẹ̀já sòtọ̀rọ̀ fúnra wa àárín yẹn dọ́rọ́rù bẹ́ẹ̀ kódà àwọn àáfàá ló wà nínú tí ọ̀jẹ̀ kọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ kan ètè máa ṣe nìka nínú àwọn àsùbáàbù tá a kúrì síwájú ọ̀nbẹ́nu kan tíra ti ń bẹ́ wájú níbi wàláì ọ̀nbẹ́nbẹ́ nínú àwọn màrọ́jù tí mo kó dání ọ̀nbẹ́nu táwọn àáfàá ká so ti yé ní ìṣe òun rẹ̀ àsùbáàbù tá a kúrì síwájú so yé ní ìṣe ọ̀rọ̀ àlùmọ̀gà látùfìlì mòwúrò ọ̀nbẹ́nbẹ́ táwọn àáfàá kọ ajẹ́ kọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ gan máa ṣe sìná
ní fámìlì tèmi àwa rí ṣe at least lẹ́yìn àbúrò wa méjì láti sìn lọ lé ọkọ recently àgbà nǹkan kan ẹnu mi gbà àwọn bàbá kan ní àwọn èsè bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dà tẹ́ ẹ bá gbé wá ẹ̀yin lẹ́ni wàhálà alẹ́ ayé yín aláwọ̀ ọ̀gbà nǹkan kan ọkọ àtìyàwó ẹ lọ sún tẹ́ bá fẹ́ kódà tó jẹmọ́ lẹ́dà tó bá jẹ́ pé polybag lẹ́ bá jọ wọ́ọ̀tì láàrin ara yín ẹ̀yin lẹ́ni problem eléyìí adẹ́rí ṣe àwọn ẹsẹ̀ ti jẹ́ ká tó pọ̀ nǹkan kan yé ṣe rí wà nímọ̀ ní ká kèé ṣe á kú àwa tá a jẹ́ fámìlì ìyàwó àwa là ń fi wàhálà àbọ̀ra wa lọ́rùn ẹ wá ń jọ Friday o ẹ̀sọ́ ìgẹ̀ kíyàwó máa gbọ́kọ̀ ẹ̀ lọ́kàn lọ́mọ̀ sìnàwó lọ́dọ̀ wọn Sunday tẹ́yìn nìkan bá ráyè ẹ̀tún lọ jẹun lọ́dọ̀ wọn a ti dá gbogbo ẹ̀pọ̀ ń bì tẹ́yìn náà bá rí pé ẹ fẹ́ dá sí wàlímọ̀ àwọn àfáàní ìsára mu kè wá ṣe pé wàá pa ọkọ tí mo ọ̀bùsá fúnlẹ̀ Yorùbá náà gbogbo tí wọ́n á lò fún náà wo ọkọ ni ó mú tan màálùwà wọ́n ní ìnáwó kújọ́ méjì ọgbọ́dọ̀ ti dé wọn ó ti dé ilẹ̀ àwọn ọ̀fẹ́ náwó wọn ọ̀fẹ́ kan ní ẹ náwó ẹ̀yin lẹ wá wàhálà fúnra yín ẹni kó fúnyàwó ẹ̀ márùn tí yín ni pé kó kó àwọn ẹlẹ́rìí wá kẹ́yìn náà sì káwọn èèyàn ti yín lẹ̀ ẹ yọ̀ǹda fúnra wọn kódà kò gba wákàtí kan só ti yé kán sì máa dìyàwó lọ só ti yé nìsín gbogbo wọn wàá jẹ búrẹ́dì wọn jẹ màálù wọn jẹ ràkúnmí ká lọ́mọ jẹ́ ńlẹ̀ ta ni o ẹ lè mọ̀nà 1000 lẹ́yìn pé jọba wá tẹ bá ní pure water tẹ́ fún wọn ṣùgbọ́n sẹ́yìn pé Yorùbá ní problem pé àwọn àna burúkú lànà wá pure water náà fún wa làwọn náà ṣe kò sí tó kú tẹ́yìn náà bá lágbára kẹ́ fi 10,000 welcome wọn ẹ ti ra àwọn ẹja àti ẹran ẹ má pọ̀ wá o kán lọ́ máa ṣènáwó lọ́dọ̀ wọn ńjọ́ náwó ẹ̀yin náà tó wá bọ́nú agbádá àti léèsì ẹ̀yin lẹ́wàá lọ jẹun sí wọn lọ́rùn so ọkọ̀ wa nídìí kẹfẹ́ kan wá pa wọ́n pẹ̀lú gbogbo àwọn nǹkan yẹn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan àṣà Yorùbá wọn àwa tọ́lọ̀ ń bá ní ká ní control family wa ẹ lọ yọ́kò ń bẹ̀ kọ́kọ́ àti àwọn fúnra wọn ní tó bá fẹ́ fẹ́ gbogbo iṣu tẹ́yìn rẹ̀ gbagbá ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gba calabash kírètì mọ̀tínà kírètì ráìsì lóòótọ́ wọn máa ń ha ni ẹ̀ẹ́lẹ́fẹ́ ha ni ìtẹ́ ẹ̀fẹ́ ha àwọn tẹ́ ha fún kọ̀ làwọn ń bi òsì ṣùgbọ́n tọ́ra wa lódìdí ìnira lọ́jẹ́ fún wáyé tá à ní yọkù so ti yé nìsín gbogbo orú àwọn nǹkan yẹn ká sọ ṣe àwọn míì tàsíkọ̀ wa lè gbà wá ẹ jẹ́ ká máa gbé lórí òṣùwọ̀n Kùránì àti súnà báwọn gbogbo tá a bá ti fẹ́ ṣe kí ni Kùránì sọ kí ni súnà sọ ibo làṣà wa dúró sí ibi tá a bá ti rí wípé ìdáta àárọ̀dọ̀lẹ̀ ọ̀rùfù máa dín kó dìmọ̀ dínú alàlẹ̀ ọ̀rùfù tí àṣà àtẹ̀sìn bá ti lè forí gbá ẹ̀sìn ọ̀tẹ̀ kí ni rí o yóò tẹ àṣà ni subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.